Yes ma. Orúkọ yín? Orúkọ mi ni Ọláoyè Bushrat. Ọláoyè Bushrat láti bo? Láti Èkó. Láti ìpínlẹ̀ Èkó. Bẹ́ẹ̀ni. Ọmọ Èkó ni yín àbí ọmọ bo? Rárá, ọmọ Ìbàdàn ni mí. Ṣùgbọ́n Èkó lẹ ń gbé. Ẹ ṣeun. Ẹni tó jókòó lẹ́gbẹ̀ẹ́ yín bó ló ti jẹ́ sí yín? Ọkọ tí mo fẹ́ ni. Ọkọ tẹ́ ẹ fẹ́ ni? Bẹ́ẹ̀ni. Kí ló ṣẹlẹ̀ tá a fi ń lórí ètò Kókórò Alátẹ? Ẹ ṣé. Ní tó ṣẹlẹ̀ ni wípé ọ̀rọ̀ ilẹ̀ ni mo bá dọ́dọ̀ wọn. Owó mi àti mo ń gbọ́ yín. Owó mi àti pé wọ́n ná mi ló gbé mi kúrò nínú ilé wọn. So owó mi yẹn bówó mi ṣe jẹ́ leléyìí ọ̀rọ̀ ilẹ̀ ni mo bá dé ọ̀dọ̀ wọn pé mo fẹ́ ra lẹ̀. Nígbà tí mo wá dọ́dọ̀ wọn pé mo fẹ́ ra lẹ̀ mi àti bọ̀dá mi wọ́n dẹ̀ mú wa lọ sí ibi ilẹ̀ nínú àwẹ̀ ní Palace. Nígbà tí wọ́n wá mú wa débẹ̀ wọ́n fi ilẹ̀ hàn mí wọ́n ní one plot yìí àwọn ti tà fẹ́ nìkan áàfù tó wà ń bí ilé yìí yàrá kan wà ń bẹ̀ wọ́n ṣàsọ báyìí pé ṣọ́ọ̀bù yìí nǹkan kan. Nígbà tí a wá délé padà níjọ́ kẹta mo wá pé wọn ibi tẹ́ ẹ mú mi lọ ẹ sọ pàtó bí ẹ ṣe fẹ́ tà fún mi. Wọ́n wá ní ibi ìgbà tẹ́ ẹ délé yẹn ẹ kò tí ì sí fífẹ́ ń bẹ̀. Kò tí ì sí fífẹ́ ń bẹ̀. Wọ́n wá ní ilẹ̀ yẹn o one plot yẹn ọ̀rẹ́ àwọn ló ní pé but wájú bí ṣọ́ọ̀bù yẹn màá gbé kọ́ńténà mi síbẹ̀ yàrá kan wà ń bẹ̀ wà á dẹ̀ mọ́ sùn bẹ̀ àwọn fi ibì kan rẹ́ǹtì mi. Irọ́ o ilẹ̀ ni mò ń wá mi sọ wípé bóyá kẹ́ ẹ fún mi ṣé ẹ fẹ́ yá mi bẹ̀ ni àbẹ́ fẹ́ tàbẹ̀ fún mi àbí ẹ fẹ́ fẹ́ mi. So ẹ má rò pé torí pé ẹ ti toast mi láti bí ọdún 6 sẹ́yìn tó ń ṣe bí 8 years báyìí lẹ ṣe fẹ́ fọ̀rọ̀ lẹ̀. So nǹkan tí mo kàn rí lẹ́yìn ìgbà náà bọ̀dá mi tó jọ̀rẹ́ wọn ìyẹn ṣáà máa wá máa bá mi ó máa bẹ̀ mí. Nígbà tó yá mọ́ mi náà ń pè mí pé ọdún 10 ló ti wà ń bẹ̀ yẹn àwọn náà ò lè sọ pé kò wà ń bẹ̀ yẹn àwọn dẹ̀ mọ ọláyà. Nígbà táwọn mọ̀ pé àgbàlagbà ni ẹni tó máa tọ́jú obìnrin ni kí n jọ nǹkan kan ní ó dà ṣé nǹkan tẹ́ fẹ́ nìyẹn ó dà mo ti gbọ́ mo dẹ̀ wà tún. Ẹ tẹ̀síwájú. Àpẹẹrẹ. Ìgbà tó wá di pé wọ́n wá ní ìgbà tó di pé aṣá lọ́lẹ́yìn ìgbàlẹ́ yá ẹ̀yin ti ní wọn ẹ̀tọ́ wá fẹ́ síbẹ̀ kan yọjú lé. Wọ́n ti ṣe introduction. Lẹ́yìn introduction la ṣe party kan nínú oṣù keje ọ̀rẹ́ wọn ló ṣe party. Tí wọ́n fi wá kó ọjà lórí yín. So ọjọ́ party yẹn gangan lòun àti ìyáálé mi jà tán bẹ́ ní orí èmi dẹ̀ ti kúrò ńbẹ̀. Ta ló bẹ́ lórí? Ìyáálé mi náà bẹ́ níwájú orí ńgbà. Ta ló bẹ́ níwájú orí? Àwọn náà ni. Ọkọ yín? Bẹ́ẹ̀ ni sà. Okay. So ńgbà tó sì dijọ́ kejì mo lọ sí police station mo bẹ́ẹ̀lì tí wọ́n ní 20,000 mo lọ sí hospital mo san 80,000 naira fún títí ìyàwó. So lẹ́yìn ìgbà yẹn èmi ṣe wàlímọ̀ fọ́mọ nínú oṣù kẹjọ on the 11 kó sì tó di on the 11 yẹn wọ́n ti dá 50,000 naira padà fún mi. So bàtàn dá 50,000 naira padà fún mi nínú 100,000 tí mo yá wọn fún ti hospital àti kìíní yẹn. Ọjọ́ wàlímọ̀ yẹn wọ́n tún wá ní kí n fáwọn 20,000 lọ́wọ́ àwọn pé kò sówó táwọn ò nà. So wọ́n wá sọ fún mi wípé tẹ́nàtì tó wà nínú ilé àwọn ń sàlẹ̀ àwọn fẹ́ lé àwọn dẹ̀ fẹ́ fún ní 170,000 pé kí n yá àwọn mo wá yá wọn ní 170,000 yẹn. Ìgbà tí mo yá wọn 170,000 bọ́ yẹn ṣá kúrò ní inú ilé yẹn nínú oṣù kẹjọ. Nígbà tó kó nínú ilé nínú oṣù kẹjọ ààrẹ ni gba ilé padà nínú oṣù kẹwàá. Ìgbà tí wọ́n gbalé nínú oṣù kẹwàá wọ́n wá sọ fún mi wípé nínú 350 tán ṣe sí mi o kí n ránjẹ 50,000 mo ní oúnjẹ 50,000 fẹ́mi àti ìyáálé mi wọ́n ní oúnjẹ 50,000 kò lè ká wa o. wọ́n máa ní àwọn fẹ́ kí n send 300,000 sí oníblọ́ọ̀kù tó máa bá wa kó sìmẹ́ǹtì náà wà ká lọ fi bẹ̀rẹ̀ foundation owó dé yẹn wípé mi ní yọ owó kankan bẹ̀ wá mo ní kò sí problem ṣebí fún ìrọ̀rùn títí tèmi náà ni ẹ ti lówó délé mi lọ pé ìyáálé mi máa wà ní Màgbòrò àlejò gbé papọ̀ mo ní kò sí problem pé tá a bá gbé kọ́ńténà sórí sáìtì yẹn ó máa disfigure ilé. So mo ṣá send 300,000 sí ẹni tó wá fẹ́ bá wa ra block yẹn
50,000 tó wá kù wá ní ó dà èmi yá yín ní 43,000 naira sí owó yìí o nǹkan 93 ni mo rà táwa méjèèjì tá a pín mo dẹ̀ kó oúnjẹ yẹn síta a pín mo pín tọ̀dọ̀ wọn ó pọ̀ èmi àti yín nìkan náà ni so lẹ́yìn ìgbà yẹn a lọ ṣe foundation yẹn nínú oṣù kẹwàá gbogbo ìgbà yẹn kẹ́ ni oyún ti wà ní ara mi tó ti ń lọ kó 2 months 2 months náà ló ti ń lọ so nígbà tó wá di inú oṣù kẹwàá yẹn a lọ ṣe foundation nígbà tá a ṣe foundation tán wọ́n wá ń bá mi sọ ọ̀rọ̀ kan pé nísìn tá a bá ṣe bẹ̀ yẹn nǹkan kan ìgbà kan báwo ni mo ṣe fẹ́ ọjà tí mo fẹ́ mọ̀ tà náà ni ọjà tí mò ń tà náà ni mo fẹ́ mọ̀ tà ní ibẹ̀ so ọ̀rọ̀ sáṣe bí ọ̀rọ̀ láàrin mi àti wọn tán máa fún mi ní ìgbànú báyìí inú yẹn sárùn mi oyún yẹn sá wálẹ̀ nígbà yẹn nígbà tó oyún yẹn wálẹ̀ wọ́n gbé mi lọ sí hospital doctor ní òsì yẹn kan bẹ̀ nígbà tí mo dé ṣọ́ọ̀bù oyún yẹn wá wálẹ̀ ọ̀rẹ́ mi wá pé wọ́n sá rọ́ọ̀ṣì wọ́n sáré wá gbé mi òdìlé so ọmọ mi wá mo wá pé ọmọ mi pé kọ́mọ mi wá take care mi ọmọ yẹn ṣàlòdìdì oṣù kan lọ́dọ̀ mi bọ́mọ yẹn ṣe lóṣù kan mọ́yìn ní kí ló dé àti ṣọ́ọ̀bù yín lẹ ti ń kó gbálẹ̀ tí ń káwọ́ wà mí ní wọ́n ní wípé àwọn ò rajà sí ṣọ́ọ̀bù mi padà pé àwọn fẹ́ yanjú ilé upchair àti àwà yìí pé táwọn bá ti yanjú ẹ̀ pé bá ní kò sí problem so nǹkan tí màá wá rí lẹ́yìn tòun bàjẹ́ lára mi yẹn wọ́n wá fún mi ní ọṣẹ kan ìṣẹ́jú mi wọ́n fi bù lórí tébù wọ́n ní èlé máa fi wẹ̀ èlé máa mú òkúta gbígbóná máa fi sínú náà máa wá fi fọ wọlé lórí wọ́n sì dúró tì mí ní bedroom tí mo fi wẹ̀ lọ́jọ́ náà yìí nígbà mo wẹ̀ tán mo gòkè mo sọ òkúta sínú iná yẹn ìṣẹ́jú wọn náà mo fi fọ so láti gbà yẹn bí mo sáṣe ń kó gbogbo ọjà ṣọ́ọ̀bù mi lọ sílé nìyẹn tó pé òun la fi ń jẹun mo wá rí opportunity sìmẹ́ǹtì kan mo wá sọ fún wọn pé mo dẹ̀ níbi tí wọ́n ti ń ṣe sìmẹ́ǹtì o tó jẹ́ pé a lè mọ gbé waste product yẹn pé jumbo ni pé báyìí ni wọ́n ṣe ń tà nígbà tí sìmẹ́ǹtì yẹn dẹ̀ jáde almost 200,000 mo kọ́kọ́ yá wọn àfi gbé jáde àwa gbé lọ sí Mágbòrò wọ́n ṣàfihàn sílé Mágbòrò àti kọ́kọ́ gbé ẹyọ kan 40,000 èmi náà mo san ìyẹn ni mo dì tá a gbé lọ Sówódé ìyẹn ni mo fi kọ́kọ́ fi fà wọ́n mọ́ company yẹn kó tó di wípé nǹkan gbé lọ sí Mágbòrò yẹn so ó wá di January ọdún tó lọ ọmọ mi wá ní òǹdí wa ó wá bá wa gúnyán wọ́n wá ń sọ fọ́mọ mi pé àwọn àtọmọ mi ṣàjọ ń sọ̀rọ̀ lóríṣiríṣi ọmọ mi òun ń lọ pé owó tó ń bá mi pa is 550 pé bọ̀ àwọn ọjà kọ̀ọ̀kan bíi pálí 2-3 lókun wá ní ọmọ tó ṣẹlẹ̀ ìwọ náà sá mọ̀ tó ti ra ọmọ yẹn sá lọ ra ọjà nígbà tó lọ rajà on the 5 lọmọ yẹn lọ rajà mo wá ní mo fẹ́ sun ṣọ́ọ̀bù pé mo fẹ́ kọ àwọn ọjà sílẹ̀ wọ́n ṣe dé mi ní èmi ò lọ lé o nǹkan kan o wọ́n ṣàpá àǹtí mi sá pè mí kí n kó bẹ́ẹ̀ yẹn ní ibi èṣe nù lé rẹ mọ́ kì í ní kankan ó ti lọ ilé ọkọ mi èmi fẹ́ kọjà sílẹ̀ ni màá lọ lé lọ́la so níbi tí mo ti wá lọ mú prayer mat nínú wardrobe ní ṣọ́ọ̀bù mi mo wá rí báńkì tọmọ mi ṣe síbẹ̀ mo wá kàwó tó wà bẹ́ẹ̀ èmi náà mo dẹ̀ kó ọ̀ntọ́ṣì fọmọ yẹn lọ́ndì wà mo wá ní ọmọ yìí kó owó yìí síbi ni kò lọ bá mi fi rajà gbà tó dé mo ní ọ̀ntọ́ṣì tí mo kó fún wa ní òun rí pọ́ǹtọ́ṣì ni wọ́n á sí owó látòrí ó pè òun irọ́ ló ń pa jẹsẹ̀ mo sábà ọmọ yẹn jà mo dẹ̀ délé àṣeyàn ọkọ báyìí ìṣẹ̀lẹ̀ báyìí wọ́n ní wà á ti ṣọ́ọ̀bù yẹn ni o wàá ṣe gbá ni o ọmọ yóò mọ kọ́jẹ́ o ọmọ yóò mọ ṣe gbá mo sáà lé ọmọ mi jáde mo dẹni tó ti ṣọ́ọ̀bù nígbà tó di inú oṣù kẹta mo ní kábúrò mi kan máa bọ̀ pé kó wá dúró sí ibẹ̀ kápẹ́ńtà dẹ̀ ni òun wọ́n sàn sọ fọmọ yẹn ìjọ́ wo ló máa bá wa tú bí ìjọ́ wo ló máa bá wa ṣe bí tí mo sáfi kó gbogbo ọjà tó wà nínú ṣọ́ọ̀bù mi lọ sílé àti tí ní gbogbo ọjà mi sí lélẹ́yìí tí mi bá ṣì going to 6 million ni 6 million yẹn wá lélẹ́yìí mo jẹ gbèsè 1 million mi ì dẹ̀ jẹ gbèsè yẹn àjọ ni tá à ń dá ní 50,000 mo wá sọ fún àwọn tán fẹ́ gba àjọ pé dàyàsún mi pé ọjà mi náà lè fẹ́ lọ rà ni nígbà tóyún bàjẹ́ lára mi nínú oṣù kẹwàá nígbà tó di inú oṣù keje ọdún tó lọ wọ́n láwọn fẹ́ ra mọ́tò kí ẹ̀ kan pé mọ́tò yẹn sì wà àwọn nǹkan kan pé kí wọ́n bá wọn yáwó ní báńkì ni mo dẹ̀ dán nígbà tí mo dé mo ní wọ́n ní ẹ wàá sóńdù o ẹ dẹ̀ máa kówó ilé yín lọ́wọ́ nǹkan kan ọ̀rọ̀ yẹn sá di wàhálà ẹ ṣe bí ìwọ ló ti lọ báńkì ti pẹ́ mo ṣáà rí i pé ọ̀rọ̀ yẹn fẹ́ dìjà mo wá lọ sí owó dé yẹn pé kémi lọ fọkàn mi balẹ̀ ń bẹ̀ wọ́n ṣáà ń wà mí nígbà tó yá ń bá ní mọ́ mi bá pè mí pé kí n mọ́ lọ sí ọ̀dọ̀ ọkọ mi o pé ó ti ń pariwo pé kí ló dé nǹkan kan ìgbà tí mo dé ilé
nígbà tí máa délé wọn kí n dẹ̀ tó kúrò ní Mágbòrò lọ́jọ́ yẹn náà mo ti lóyún mi iná igi nígbà yẹn láti ẹnu stẹ́ẹ̀pù ni wọ́n ti tì mí lọ́pẹ́lọpẹ́ tẹ́nàntì nọ́mbà 5 ní tẹ́nàntì yẹn ti rèsì mi sókè wọ́n dẹ̀ tún jí mi ní ẹsẹ̀ ní inú nígbà tí ó ṣàdíjọ́ kejì mo tún rẹ́jẹ̀ wọ́n bẹ̀ mí kí n jọ kí n mọ́ bínú nǹkan kan iṣẹ́ èṣù ni ìgbà tẹ́mi náà dàgbére fáwọn àwọn ń wá mi bọ́ ẹ ti gbọ́ pé lẹ́kejì ni mo lọ oyún yẹn náà sátún wálẹ̀ báyẹn so aṣáàtún àwọn àǹtí mi sá wà àti bọ̀dá mi àwọn yẹn tiẹ̀ ti lọ torí àtìkò náà wọ́n ti wá pé wọ́n ṣàwà bá wa sẹ́ẹ̀tù ẹ̀ pé kí ló dé àti sọ pé àwọn bọ̀ wà bá yẹn parí ìjà ẹ̀ tún wá nà kó tó dijọ́ kejì wọ́n sábà wà yanjú ẹ̀ gbogbo bọ́ọ̀rọ̀ yìí sì ṣe ń ṣẹlẹ̀ tilẹ̀ tọ́lọ̀ mi ò kí n rojọ́ fún mọ́mì mi pé ó ń ná mi mẹ́mi bá ní kí iṣẹ́ kò sí nǹkan kan mà ní kò sí wàhálà so gbogbo bóyá ṣe ń lọ nìyẹn nígbà tó wá di oṣù kẹjọ oṣù kẹsàn-án ó wá pe ẹni tó jẹ́ bọ̀dá mi yẹn tó já láàrin wa ó ti fẹ́ tán wọ́n wá sọ pé ìyá Bàdó kí ló dé Alhaji sọ pé ò ní nǹkan kan níbi ilé owó dé èmi bá lè mi ò ní nǹkan kan bí mo ṣe gbéwèé jáde nìyẹn pé ìwé lélẹ̀ tí mò ń kọ́lẹ̀ bí mo ṣe ń rà bá a ṣe jọ ń sanwó bá a ṣe jọ ń ṣe ni mò ń kọ́lẹ̀ bọ̀dá mi bá ní wọ́n bá lọ fìbínú bá kí ló dé tí òun parọ́ àwọn mẹ́ta wọn ni ṣé ó ń ṣe nǹkan tó jẹ́ nǹkan tiẹ̀ kò ní ẹlòmíì gan ṣe nǹkan ní bó ṣe ń ṣe ló bá ní tóun ò bá sáré ìwé yẹn òun ó ṣe gbé òun ó sàwọ òun ò ní ṣe bẹ̀ yẹn mọ́ gbà tó lọ bẹ̀ ní December ó ní kí n mọ́ tẹ̀lé òun lọ so gbà tó wá di December yẹn mo sọ fún mẹ́yìn mi mo sọ fún bọ́dá wọn ní kí n fìwé hàn mo wá fìwé hàn mo sáfìwé sínú ilé bó ṣe di January nínú àwẹ̀ Rajab mo ṣe délé mo bá sáré pé kí n sáré nírasì nìkan ni mo mú ẹ ti tilẹ̀kùn ni ẹ ṣílẹ̀kùn bó ṣe ṣílẹ̀kùn pé tí n bá wọnú ilé mi èmi fẹ́ mú fóònù tèmi kí n sì gbé nǹkan tí màá fi jókòó àfi gbìm tó jí mi ní ìkúkú báyìí lórí mo ṣàpè àǹtí mi mo pe bọ̀dá mi yẹn náà ní alẹ́ yẹn náà mo pe mọ́yìn mi báyìí kọ́ mẹ́yẹ pé kòkú mi ni ẹ wà gbé o nígbà táwọn àǹtí mi dé wọ́n ti ẹ̀jọ́ jà pẹpẹrẹpẹ ló bá ní fọ́tò x mi lòun rí ní inú ilé lòun ṣe nà mí x ní sínsìn ti gbọ́ pé wọ́n náà rí fọ́tò mi nulẹ̀ ó ní bó ń kó fọ́tò òun nígbà tó wá dijọ́ Sunday táwọn àǹtí yẹn wá ló wá ní ìwé owó yẹn gan òun wà òun ò rí lòun ṣe rí fọ́tò x mi àǹtí mi ságbàwé lọ ó sàtún fi ìwé yẹn dájà alẹ́ láàrin ọkọ àǹtí mi àǹtí mi tún ní kọ́mọ́ wá fún mi ìwé yẹn mo tún transfer ìwé yẹn lọ fún ọ̀rẹ́ mi kan pé kí ìwé yẹn ó sá wà ní ìǹkí àwọn pé mo mọ̀ pé ìwé yẹn ló fẹ́ mú kó sọnù so nígbà tó di asátùn sọ̀rọ̀ nígbà wọn bá wa tún wá parí ẹ̀ àǹtí mi wá láwọn fẹ́ ṣe kọ̀ǹténà yẹn 850 ní 20 feet ló bá ní kí n ta kọ̀ǹténà tèmi fún wọn mo ní kí n ṣe kí n ta kọ̀ǹténà mi ó ṣàgbé mi lọ ibi ṣọ́ọ̀bù ẹni tó bá mi ṣe ìsásàn wọn kan mo sọ fún wípé ẹni yẹn lòun ò lè ta kọ̀ǹténà mi ìyẹn sọ pé mo fẹ́ ta kọ̀ǹténà àwọn oníṣẹ́bí wọn sì ta wọn fi ṣe wájú ibi tóun yọ wájú tóun yọ ẹ̀. ó ti tó. ọ̀rọ̀ ètàn o kèétán o ó sàní pé ó sàní wípé kọ̀ǹténà yẹn mi ìsáta kọ̀ǹténà yẹn ló wá tún ná mi fún nínú àwẹ̀ Ramadan bẹ́ẹ̀ ni bó ṣàṣe sọ pé ńgbà tó yá mo pé ẹni tó jẹ́ tó kù fún yà ẹni yẹn wá ńgbà tẹ ẹni yẹn wá ẹni yẹn bẹ́ẹ̀ mi pé kí n jọ kí n má bínú pé kó lọ yanjú owó dé ẹni títí ń kawó tẹ́lẹ̀ ò lè fi wé ẹni tí ò kawó rárá ó sá lóhun ó lọ ṣe ó sá lọ sówó dé yẹn ó ra gílò ó ṣe gbá lọ ó ní mi kí n kú sẹ́ mi ò ṣe gbá mi sá mo dẹ̀ pé ó ní ògbé kọ́ ó sáàdì pé ọ̀rọ̀ yẹn sáàdì wàhálà òun ò lè kẹ́rù òun wá kẹ́rù òun kó nulẹ̀ nítorí obìnrin kan ìkankan èmi ò lè kó nulẹ̀ rẹ o bó ṣe máa gbá mi lórí mú báyìí gbà lọ́kìn mẹ́ta tó fún mi wọ́n rán wájú orí mi ni bẹ́ẹ̀ ni bó ṣe mórógùn tó ń ká bómi nìyẹn ó tún gé mi jẹ lọ́wọ́ ó tún fẹsẹ̀ jẹ mi lẹ́sẹ̀ ìkànnà yẹn nísìnyí ti fẹ́ yọ ní tí mo sọ ó wọlé ìgbà tó wọlé. tí wọn bá ń jà ẹ mọ̀ kẹ́ ẹ ti kọ́ńtínú mọ́ ẹ lórí bóyá ẹ dì wọ́n mú bí kan. mi ì ṣe nǹkan kan fún un ìfún mi ì dì mú báyìí nígbà tí ó rọjọ́ fún bọ̀dá mi ó ní mo faṣọ òun ya gbogbo fídíò aṣọ yẹn ni mo ṣe so ó ṣàdì kan bíi aago 3 lóru ó bẹ̀rẹ̀ sí ní bẹ́ mi aṣọ ẹ̀jẹ̀ mi yẹn ọ̀bẹ ló fi gbà lára mi nígbà tó wá fọ̀bẹ ya ó ní kí n bọ́ mi ìdálóhùn nígbà tó wá fọ̀bẹ ya àti jáàbù àtàṣọ ẹ̀jẹ̀ ó wá sínú pọ́kẹ́ẹ̀tì ó gbé wọlé bó dẹ̀ ṣe ń gbà tí ìyáálé mi náà aṣọ ẹ̀jẹ̀ yẹn ó kó mi ìmọ̀ ibi tó kó sí dàárọ̀ ẹ̀ so mo wá ní aṣọ ẹ̀jẹ̀ mi ó ṣàkó sínú yàrá rẹ̀ ó kó síbẹ̀ ẹ̀jẹ̀ tó sínú mi ìmọ̀ ibi tó gbé sí aṣọ ẹ̀jẹ̀ yẹn àti nǹkan tí ọṣẹ tó fún mi lò so àtọwọ́ mi tó bá nà dànù owó mi tó bá nà dànù kò sówó kan lọ́wọ́ mi ò ríṣẹ́ kankan sí láàrin ọdún kan àtòṣù mẹ́sàn-án tí mo ti wà nínú ilé àjọ náwó tán ni owó iṣẹ́ mi mo dẹ̀ ní ó sábò lè gbèmí ṣe mí bó ṣe dá mi padà sí bó ṣe bá mi
dá mi padà sí bó ṣe bá mi aṣọ ẹ̀jẹ̀ mi fọ́tò x mi tó lórí x nísìnyí ti ń béèrè fọ́tò rẹ̀ lọ́wọ́ mi kó bá mi kó fọ́tò ìtumọ̀ ọṣẹ tó sì fún mi lò kó sọ torí tí mo ti lu ọṣẹ báyìí ni mọ̀ nǹkan tí mo ṣe mọ́ gbogbo nǹkan mi ni mo ń kó lọ. ẹ kálẹ́ o. Yes sir. Orúkọ yín sir. Orúkọ mi ni Comrade Alhaji Ọláìyá Ọlátúnjí láti ìlú Èkó. Comrade ní. tí mò ń sọ yìí ó ń ṣiṣẹ́ nílé iṣẹ́ Rainbow as a driver èmi ń ṣiṣẹ́ pẹ̀lú ẹni tí wọ́n pè ní Kókórò ọ̀rọ̀ àti Àdìgún bẹ̀rù ni mo sọ pé gbogbo nǹkan báyìí kò ṣàjòjì sí mi. now wọ́n wá ní láti súnmọ́ mi pé báwo làwọn ṣe lè rí ilẹ̀. mo ní at least ó kéré jù èmi máa ń yọ̀ǹda fún ẹlòmíì gan tó bá kọ́ tán ni ó san owó ilẹ̀ fún mi. mo dẹ̀ ní 2 plot of the land kan ní ilé mi tó wà ní Owódé. mo ti ta fúù fẹ́nìkan fúù tó kù ni mo kọ́ ilé lé lórí. mo wá ní kó jẹ́ kí n wò tí n bá lè rẹ́ni tó ní fúù lẹ́gbẹ́ mi bóyá tí n bá lè rí bá sọ̀rọ̀ kó fún mi ní on time díẹ̀ màá bá sọ̀rọ̀. nínú kó fún mi time láàrin bí ọjọ́ 5 làbá ríra mọ́. àfi bó ṣe padà pè mí ní ọjọ́ kan pé Alhaji Ọláìyá níbo ló wà. mo ní mo wà níbi iṣẹ́ mi náà ni. ó ní tó bá jẹ́ ibi iṣẹ́ ló wà jọ mo fẹ́ rí ẹ láti bá sọ̀rọ̀ kì í dẹ̀ sọ̀rọ̀ orí fóònù. mo ní kí ló dé. ó ní ibi tó bá rí kọ wà yẹn lọ gba rúùmù tẹ́ kan sílẹ̀. wàláì súnmọ́ bí láì pẹ̀lú ìkábà tí n lérò pé mo lè fọ́kàn ní ayé mi mo fi ṣohun ìbúra. ó dẹ̀ fún mi ó dẹ̀ gba òǹtẹ́ẹ̀lì tá à ń pè ní. ẹ máa polówó òǹtẹ́ẹ̀lì. ó gba òǹtẹ́ẹ̀lì yẹn fún wa díẹ̀ bá inú ìṣẹ́rì náà ni. bó ṣe wá gba bó ṣe fẹ́ gbọ́ òǹtẹ́ẹ̀lì èmi gangan believe pé òun ló send ẹ̀ sí ẹni tí ó fún mi ní room ó send account. ṣe wá rí ibi tí wọ́n ti ní ẹ̀rí ẹni tó ń takò mí lónìí tó jẹ́ ọ̀rẹ́ mi òun lẹ́lẹ́rìí mi ọ̀hún kò ní jẹ̀rù tá à ń sọ ẹ̀ tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀. now mo wá ń sọ fún jẹ́rù pé we so surprised o níjọ́ mo ti ń rìn pẹ̀lú ìrìn àjò obìnrin mi lọkùnrin ní sanwó òǹtẹ̀ ni ó ṣe di tóbìnrin ní dandan kí n lọ sí òǹtẹ̀ jẹ̀rù ṣàánú mi kí ṣe pé ṣe nǹkan mi jẹ̀rù àjọ trace títí tó fi bá mi ní bá òǹtẹ̀ yẹn tá a fi jọ wà ń bẹ̀ mo dẹ̀ ní ibi tó ní kí n wà ní àwà ń bẹ̀ ń bọ̀ wá ibi tá a jọ ń bẹ̀rẹ̀ àníyàn lọ́wọ́ wá ń fi ń jóyè mi pé ibi tẹ́ ẹ mú òun lọ ní ìjẹrin ṣé ẹ fẹ́ ta ni àbí ẹ fẹ́ bùn mi mo ní tí n bá bùn ọ kí ni ohun èrè mi ó ní ṣé ẹ fẹ́ ok ẹ jẹ́ ká padà báyìí ṣé ẹ fẹ́ fẹ́ mi ni àbẹ́ ẹ fẹ́ tàn mí jẹ ni mo ní tí mo wá padà mo ní àlùkùrá náà fi jóyè yẹn pé béèyàn bá fẹ́ yàwó 2 mẹ́ta kẹ́tì burú jù tó bá jẹ́ pa afẹ́ra bísímìlà ṣe wá rí tòótọ́ tá a fẹ́ sọ pé a kọ́ntínú ìrìn àjò yìí kí n pé láàrin bíi ó kù díẹ̀ kàkàlà fámáwé kan mo bá nínú obìnrin ò lè wà nínú ilé mi kó wá sọ pé òun dáná ààwẹ̀ fún gbogbo tí ń jẹ́ ọgbọ̀njọ́ mi ò ní láwẹ̀ o àfi kí n yọjú sáwọn òbí ẹ̀ láti lọ tọrọ èyí ló mú mi gbégbèsè ká fi lọ lé ọ̀dọ̀ àwọn ọmọ mi ẹ̀ lọ tọrọ ara wa. ṣe wá rí níjọ́ tí ibi tá a ti ń ṣètọrọ yìí nǹkan kan ló wú mi lórí ńbẹ̀ torí lọ́dọ̀ àwọn ìyá ẹ̀ àwọn bàbá rẹ̀ ńkọ́ náà ni mo bá bọ̀ yìí ẹnìkan dúró bàbá ni ẹ̀gbẹ́ ẹ̀ ni o bọ́ tó ní bàbá bàbá yìí ní sórí bí ìyá ẹ̀ ṣe rí ó dàgbà tó yìí tí òun wà níbí ká níyà lọ́ bá fa ọmọbìnrin ilé ọlọ́ màá jẹ́ ó yọ pé ṣìnà lẹ̀ ń ṣe but màmá yìí ló bí òun wà jẹ́ ó yẹ pé ó ṣe ti súnà ní lónìí ìjọ tẹ bá wá fẹ́ fi another introduction side sí sẹ́rí gbólóhùn tí mo gbọ́ mo bá ní bàbá mi màá wá ṣe surprise kan fún ọmọbìnrin ó ń bi mí léèrè ẹ̀ lótìtọ́ pé òun ní ìdílé ó ti di àṣẹ láti àsìkò yìí lọ màá gbé gbèsè lélẹ̀ lórí màá yọ̀ǹda ṣọ́ọ̀bù yẹn fún ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ eré àníyàn mi. now nínú ìrìn àjò eré mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe mo ń ṣiṣẹ́ ilé mi ní Màgbòrò lọ́wọ́ mo ti bẹ̀rẹ̀ off-chair kan ọdún yìí January 16 ló pé 3 years mo ti parí ilé tá a ti ń gbé bẹ̀ kí n tó gbé òun gan wọlé lẹ́yìn pé n plaster ilé sẹ́ǹgbọ́sà ló ń fi bá mi wọlé tó dẹ̀ bá ìyáálé ẹ̀ nù lé pẹ̀lú mi but ìyáálé ẹ̀ ń takú pésẹ̀ àlóhùn ò lè bá ọmọbìnrin gbé inú ò lè bá gbé yìí ó wá fún mi ní ẹ̀sáǹpù kan pé kí n máa wo ohun tí àwọn ọmọ mi ṣe fún òun ìyá wọn ní láti kó pankẹ́rẹ́ jọ pé wọn àfi kí wọ́n máa ná òun lèmi bá ń padà pààrọ̀ ọmọ fáwọn ọmọ ẹ̀ pé ǹjọ́ ọmọ pé tó o bá ti lè na ìyàwó bàbá ẹ̀ ìyá ẹ̀ ló ń ná ọmọ pé mi gan ló ń ná yìí ọ̀rọ̀ ẹ̀ dìjà àǹtí mi bá mi dá sí i ajá gidi tó di èso atayanyan nínú ìrìn àjò yìí mo bẹ̀rẹ̀ sí ní bá iṣẹ́ ilé lọ mo wá ń padà ń dá àníyàn kan fún wọn pé Màgbòrò ní ìyàwó mi ọmọ gbé òun ọmọ lọ gbé ibi tí mo fẹ́ lọ kọ́ ṣọ́ọ̀bù fún tó jẹ́ ilé mi míì tó wà ní Owódé mo wá bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù mo bá bẹ̀rẹ̀ sí ní ṣe lọ bàbá mi nǹkan tíntín ní lọ́lọ́run fi wá tú àṣírí ìrìn àjò yìí. kí ni kan.
ẹ ní sófò ọmọ láì. ẹnìkan kékeré báyìí ló tú àṣírí ẹ̀. tó mo tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí ohun tó mo rí pé ohun tó fà á ní àkọ́kọ́ ní fún ipa ó ní ọkọ́kọ́ sọ̀rọ̀ níwọ̀n pọ́ìntì kọ̀ọ̀kan kan látara oyún bàjẹ́ oyún kan bàjẹ́ ní ààrẹ lóòótọ́ tí mo gbọ́ pé lóun lóyún nígbà yẹn èmi ni mo rọ̀ọ̀sẹ̀ lọ sí hospital kan tó wà very close to mi àwọn tẹ̀blík ló ní hospital ní ọ̀dọ̀ mi ní Magboro náà wọ́n wá bá mi gbé machine sí nínú ìjọ yẹn làṣírí ọ̀pọ̀ ọ̀rọ̀ mi ń jáde pé ẹni tí ẹ gbé yìí sẹ́yìn ni ọkọ àárọ̀ ẹ̀ ni mo nínú o arábìnrin sẹ́ẹ̀lì sòtítọ́ pẹ̀lú àwọn mo ní bíi ti báwo wọ́n ní ó ti bí ọmọ 6 even ó ti bí ìbejì rí pé machine gbé jáde mo ló ti bí ọmọ 6 ń gbọ́ báwo ló ṣe jẹ́ ó ní 3 ti padà ó kù 3 pẹ̀lú òun so láti wá àgbà yẹn. machine yẹn ló jẹ́ kẹ́ ẹ mọ̀ pé wọ́n ní machine wọ́n ní ká lọ ya scan wọ́n bí kí wọ́n máa ya fọ́tò yẹn so n ló jẹ́ ká fi mọ̀ pé kò sí bí oyún ṣe lè dúró láàrẹ̀ bó ti wọ́n ló ti ní límìtì àbí kí ni wọ́n máa pè ó ti wọ límìtì but àtìgbà yẹn láti bẹ̀rẹ̀ sí ní ṣe àjò mo wá ń jẹ́ òye pé tó bá ní kí n kò mọ́rọ̀ alálàjò dé mi ò lè ṣe o. iléeṣẹ́ yẹn sì wà lẹ́kọ̀ọ́ báyìí. bẹ́ẹ̀ ni nǹkan ti wọ límìtì wọn lè. bẹ́ẹ̀ ni wọ́n wá ní àfitún ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìrìn àjò lórí àjò bí ká máa lọ ra àgbo oríṣiríṣi mo ní sọ́gbọ̀ mi ò lè bẹ́ẹ̀ ra wọlé o torí mo mọ kéèsì ìrìn àjò obìnrin tí n bá fún ọ ní ẹni ọ̀dà tí n lò lọ́jọ́ iwájú wàá sọ pé mi ni mo ra wọlé máa fún ọ ní nǹkan kan fi lò torí ìdí èyí jẹ́ kí mi máa fèsì ṣọ́ọ̀bù tá à ń ṣe lọ́wọ́ lọ mo bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lọ ṣẹwárí ń gbò di paríparí ẹ̀ mo wá ṣiṣẹ́ ṣọ́ọ̀bù yẹn títí tọ́lọ́run fi ní ká fi mú January but on before that January mo ra táìsì sí ilé mi fún ti Magboro pé mo fẹ́ ṣe ilé ìsàlẹ̀ tán bá ti lè parí ẹ̀ mo wó tí n bá gbé fún àwọn tó gba ilé yẹn màá lè rí lọ fi finance ṣọ́ọ̀bù tí mò ń kọ́ fún ẹ ní Owódé náà Ọlọ́run wa mo dẹ̀ máa ń ní àníyàn pé gbogbo ohun tí n bá fẹ́ ṣe kó ní kókó ọjọ́ ni mo wá ṣiṣẹ́ yìí di January ngbò di January 5 mo bá bẹ̀rẹ̀ mo pe àwọn ní táìlà wọn bá mi ṣe táìsì yẹn lọ ó wá rí bí mo ṣe ń finance owó pẹ̀lú àwọn tó ń ṣe táìlà ṣé bóun sọ pé òòlò lọ ni mo ní ó ti di point mo gbọ́dọ̀ tí n bá ṣe lè tán màá lọ continue tí mò ń bẹ́ẹ̀ ṣe ní Owódé ní gbogbo ìsìnkú tí mò ń sọ yìí mo ti ra pan mo ti ra everything làbá àwa bá iṣẹ́ yìí làbá bẹ̀rẹ̀ sí ní bá lọ wọn ṣe táìlà lọ níbi àti ṣe táìsì lọ lágbó máa di on the 8th Ọlọ́run ní kí n ra àwọn tí ó gba ilé wọ́n bá gba ilé lọ́wọ́ mi ní 1.2 mo wá fi ń jóye pé sórí irú àwọn ẹni tí wọ́n bá lè ṣe tán gan a lè ṣéǹjì tó bá máa kó a lè mọ̀ ilé tí wọ́n wá lọ àwọn gbà mi ò tí ì ṣe glass ìsàlẹ̀ mi ò dẹ̀ tí ì ṣe wiring ó ní wiring fún mi ní bíìlì 250,000 ó ní glass fún mi ní bíìlì 320,000 wọ́n wá mú 500 wá àkáǹtì ọ̀dọ̀ mi dẹ̀ ni money point mo ṣe gbá ni mi ń lo bank gan tẹ́lẹ̀ rárá mo bá ní kódà kí n fẹ́ gbowó lọ́wọ́ customer 170 mọ́ tẹ́lẹ̀ kan ti pè fún mi ní 300,000 ẹ ṣe wá lè sọ̀rọ̀ 400,000 ló bá ní aláàjì tẹ́ ẹ bá mọ̀ pé rẹ́dì láti ṣe ẹ fi 20,000 kún 300 yẹn òun ti ní àwọn material tóun fẹ́ lò so therefore òun ò lè bá mi ṣe lọ́wọ́ kan mo bá ní good ẹ fún mi ní nọ́mbà yín ẹ fún mi lákàntì nọ́mbà yín bó ṣe fún mi mo bá dé kọ gbogbo ẹ̀ sínú pépà ṣé wàá rí moment táwọn ẹni máa mówó rẹ báyìí kànáà tí n fi sọ pé kówó tún bọ́ sí àkáǹtì torí mo rí rújà tá a jà kí n tó lè rówó ìgbà mo bá ṣe owó ìsí ẹni tó ṣe rin bó dẹ̀ ṣe ń di lásìkò bó ṣe ń di lálẹ́ tí wọ́n ṣe owó yẹn tán sí àwọn ẹni mo bá sọ fún arábìnrin mo ti send owó ìsí àwọn tó bá mi ṣiṣẹ́ irin yìí o bàbá ọjọ́ náà ni ó gbé ìjà ìtumọ̀ ibi tí mo ní mò ń lọ nìyẹn ọjọ́ yẹn ni ó gbé ìjà kò mí báwo ló ṣe lè send owó ṣe bó sọ fún mi pé ó fẹ́ fún mi lówó owó ní sùúrù èlò ni mo jẹ́ ó ní mo jẹun 100,000 mo 100,000 kọ́ ó lè lò ní mo jẹun mo ní 120 nítorí ọ̀ra igi kan 20,000 tí mo dẹ̀ ń sọ fún ọ pé igi tó ọ̀ra kan yìí igi sọ mí ni kò ṣeé fi kan ilé náà mo bá ní 120 ni ó wá fi ọ̀pọ̀lọ ọ̀rọ̀ tútù kan fi bá mi sọ̀rọ̀ ní ọjọ́ náà ìyẹn ló mú mi lórí wúyí ó ní ọmọ òun tóun bí kàn tá à ń pè ní bàdó ó ní ọmọ yìí ọ̀dọ̀ bàbá ẹ̀ tó wà wọ́n máa fún ní transporter owó mọ́tò gocom ní tilẹ̀ tọ́lọ́m bí ó ṣe rí ni mò ń tọ̀ fún yín wọ́n máa fún ní owó mọ́tò gocom 100 naira lọ 100 naira bàbá ẹ̀ lóun ò lè san òun ti wá mú ọmọ ẹ̀ kúrò lọ́dọ̀ bàbá ẹ̀ òun ti mú lọ sọ́dọ̀ màmá òun ṣé màmá òun tó ń finance kọ́mọ ó jẹ
tó ń finance kan sanwó mọ́tò sóhun lòun tó sọ pé kan sanwó school fees ọmọ yìí sẹ́rí anything lè nípa ọ̀rọ̀ education dẹ̀ ni ó máa ń wà touch mi mo bá ní arábìnrin wàláì máa try máa sanwó yìí mo wá gbìyànjú pé ó kéré jù bí n bá tiẹ̀ ní rí cash owó ẹ̀ máa ní kókó mo sáré 50,000 mo sáré 48,000 mo bá san mo bá ní arábìnrin owó ẹ̀ ní ó kàn mọ owó iná kan lẹ̀ mọ́ mi ni. mo wá pe ọ̀gá mi mo lè dárúkọ ẹ̀ òun là ń pè ní Kókórò ọ̀rọ̀ tó ń ṣe jáwọ́ ń bẹ̀ gẹ́gẹ́ bí sẹ́yìn ló bá ní Alhaji ó ṣe ìrànlọ́wọ́ kan fún mi try kó lọ make sure pé owó yẹn pé cash ní 100 ó dáa bó ṣe sọ fún ẹ tí o bá ní kó o fún un ní owó yìí ní ọwọ́ àtọwọ́ ò ní lẹ́rìí o lọ sí sàkántẹ̀ tó ní kó o ṣe kó wá yà sórí fóònù ẹ mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ lóòótọ́ mo dẹ̀ yà sórí fóònù mi ìjọ náà èsì kan tí ó pè fún mi rè màá wá jí ó yí ọ pé obìnrin ò kì í sanwó ọkùnrin tán mo ní obìnrin tó bá ń bẹlẹ́dẹ̀ ni lótìtọ́ àti lódodo ìyẹn sanwó ẹ̀ tán kọ́ra bọ́ bá ń jẹ mí náà mọ̀ jẹ́ olówó lọ ni. àjọ ń jẹra wa lówó. so mi ò lè sanwó ẹ̀ tán lóòótọ́ ó ní máa jẹ́ kó mọ̀ pé owó tó sì jẹ́ mí nìsín 6 million ni ṣe rọ́jọ́ tó wí ọ̀rọ̀ yìí bàbá ọjọ́ yẹn ni ọjọ́ àkọ́kọ́ tíjà ti múra wa à ń jà gidigidi nínú ilé èmi bíi báńkọ o bíi ká máa yín odi mi ní gbà mo fẹ́ ríbi tí mo gbà jẹ́ ní tí mo ti jẹ́ ní 6 million èyí là ń fà afa títí tọ́lọ̀ fi ní káwẹ̀ wọlé ìgbà tá a máa mú àwẹ̀ mo bá ní ọ̀dà bá mi dáná ìjọ tá a wá máwẹ̀ àmọ́ péjọ yẹn lá bẹ̀rẹ̀ sì ní bẹ̀rẹ̀ àwẹ̀ akànjí lóru mo ti rí tó ti jí alábìnrin bá mi dáná oúnjẹ olómi ò lè dáná fún ẹ mo ní kí ní ìdí ó ní lótìtọ́ ti ṣe súnà kan nẹ́tara pé wọ́n ló yẹ kéèyàn kí òbí ẹni àti òbí ẹni kan mara wọn àwọn òbí mi ti mọ̀ but last year mi ò jẹ èrè kankan láti sọ pé mo lọ fún àwọn ìyá mi lówó oúnjẹ ní ìsìn tó o bá ti lè fún wọn ní tí wọn ò bá jẹ mi ní lè dáná fún ọ wàláhì sọ́nbí láì mo fi ọgbọ̀n àwẹ̀ òun náà mo ìbúra mo dẹ̀ wá cash 10,000 ní after 5 days tá a ti mọ́ àwẹ̀ ni torí wípé kí ni ìgbà tó di ọjọ́ kejì àwẹ̀ ni mo lọ ra nǹkan jíjẹ mímu fúnra mi mo dẹ̀ ní jẹ́ kí n ṣe tèmi bí mo ṣe ń délé bẹ́ẹ̀ ló ṣe mú kun ní ó dẹ̀ ń da ó da méjì tẹ dórí maclean ó tẹ maclean sínú kọ́ọ̀bù ní ó ní máa gbégbèsè ayé ẹ jẹ́ kí mi máa gbégbèsè ayé tèmi mo dẹ̀ ní good torí mi ní lè sọ pé bí mo ṣe jẹ àìmọ́jẹsà rẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ tí ò ṣẹlẹ̀ sí mi rí mi ní lè fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ sí mi mọ́ mo bá sanwó yìí mo bá fún ní 5,000 10,000 after 5 days tá a bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́ba tó ní màmá ní kan dá owó yẹn padà fún mi mo dà bá ń kówó yìí sẹ́rí bá ń kówó yìí tí máa wí lọ́ba ní mo mọ̀ pé wàá gbà ṣèbí bó ṣe gba ọ̀rọ̀ 45,000 yẹn 48,000 yẹn ló tó ń bá bọ̀ wàá gbà láti bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ kò lè padà fowó yẹn lẹ̀ fún mi ní tilẹ̀ tọlọ́run tànábì tọ́gbà sàárè tí wọ́n wọ̀sùn mo yẹ ṣe òǹbúra náà ńgbà tí ó di ẹ̀yàn láti bẹ̀rẹ̀ lọ ó wá ń worst débi pé àwọn ìwà tí ń lérò pé ó lè máa wù ló wá ń continue pẹ̀lú mi jù ó wá di lọ́jọ́ kan ìgbà tó di tó sú mi jù tí n bá wá fẹ́ wọlé sùn ọ̀rẹ́ mi kan máa ń wà ibi tó ń kọ́lé sí inú sáìtì ọ̀nà ẹ̀jìn ó wá máa ń sùn very close express ní ṣọ́bọ̀dọ̀ arákùnrin kàkà lórúkọ bọ̀bọ̀ yìí jẹ́ ò ní lè mọ sun express mọ́ dákunjọ bóyá tí ìyàwó mi bá ń rí mi mọ́ bóyá fìtínà tí inú ilé mi yóò mọ́ wọn wàá máa bá mi gbélé mi bọ́ọ̀ bá mi gbélé nígbà òdi ọjọ́ kẹta ó ní wà láì òní lè gbélé yín mọ́ ìfòró ìpọ̀ ọmọkùnrin yóò mọ rọ bàbà tó mọ̀ tán jọ mọ́ra yóò mọ ra bàbà ńlẹ̀ báyìí mọ́ bá mi bẹ́ẹ̀ ni níbi tó ti wá ń bẹ̀bẹ̀ lọ́wọ́ ìjọ tó sọ pé òun ò ní wálé mọ́ má nǹkan bẹ́lẹ́gbẹ́ lé mi bí mo ṣe ń sọ̀rọ̀ òun náà máa ń gbọ́ prógrámù yín o kì í ṣe ń tà gbọ́ dáadáa o má ìbá jáde má yí wọ́n fa omi sí lára lọ́wọ́ ni ó dẹ̀ yọ ó sí omi yẹn ó dẹ̀ yọ lílẹ̀ lọ́ba ní alájà mò ń gbúrò ẹ̀ látàrọ̀ kí ló dé kí ló fa gbogbo eléyìí kí ló dé tó ń ṣerú eléyìí fún aláàjì òun fi ṣẹlẹ́yà ju torí first wife tó bá nulẹ̀ ó ti lé jáde àtijọ́ lé jáde lọ bẹ́ẹ̀ ni ẹjọ lé first wife. bẹ́ẹ̀ ni even tó ń ta àwọn ọmọ mi látara pankẹ́rẹ́ tí mò ń sọ yìí ni ibi táwọn ọmọ mi wà di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. àtọ̀dún ònu. àsìkò yìí ló ti máa pọ́dún ọdún kan báyìí lọ. tẹ̀sí lé ìyàwó àtọmọ jáde. pẹ̀lú ògo Ọlọ́run torí pé kí ni ntẹ́mi ń wá ni píìsì tí ń bá wo màá ṣe lò gba mo wá ń wá píìsì ẹ̀wọ̀n tí mo padà ń ríra. now píìsì sílẹ̀ padà rà. ẹ máa gbọ́ mi sà now mo wá san ọ wá di stage kan tí n bá máa pásítọ̀ yẹn wá láti sọ pé òun máa bá wa yanjú ọ̀rọ̀ ẹ̀ aláàjì kí lẹ́yìn nígbàgbọ́ lórí ẹ̀ mo lálùkùránì arábìnrin kí ló nígbàgbọ́ lórí ẹ̀ òun náà lálùkùránì òun ló jẹ́ ń gbé àlùkùránì wá again lónìí àlùkùránì tí mo há kàn kú
látijọ́ mo ti lu mẹ́kàdé ọgbọ́n dídí báàgì ni mo fi lóòdù ẹ̀ ẹ̀yọ́ kan tó kù mí kù mo wá fi ń ṣe ohun ìṣọ́ra pẹ̀lú ìrìn àjò mi pé bí ọba ti nídìí mi màá lè máa dá lò mo bá gbé alukuran fún pásítọ̀ ìbá nínú pásítọ̀ lòun kémi gbé kuran lọ́wọ́ kóun kúnlẹ̀ kó dẹ̀ di ẹsẹ̀ mi mú máa búra pé láti àsìkò lò ní fi Àlàjí Ọlá Ìyàsẹ́ lẹ́yàmọ̀ ó dẹ̀ búra bẹ́ẹ̀ ìbúra tẹ́mi rí ni mo bá fi gba sáìtì lọ ní jọ́kẹta yẹn jẹ́ sátọ̀dẹ̀ tí n bá dẹ̀ fẹ́ lọ sí sáìtì yẹn sátọ̀dẹ̀ mọ́ndé ni màá mọ̀ jíbọ̀ ń dàjí mo bá lọ ìgbà tí màá dé ní ìjọ mọ́ndé mo bá sọ pé àwọn tó jẹ mí ní balance of 400,000 ṣé wọ́n ti san ṣé wọ́n ti lá ó ní àwọn tiẹ̀ ti bá wọn sọ torí òun ti jó yé wọn pé mo lọ gba lóńbì kan ni wọ́n máa dá owó ẹ̀ padà thank God àwọn ẹni ẹ̀ bá dẹ̀ wà wọ́n bá fún mi ní 200 bí wọ́n ṣe fún mi ní 200 bọ́n ṣe wá fẹ́ fún mi ní 200 mo kàn tó rántí pé ẹ̀ mọ́ ṣe sákàǹtẹ̀ àkáǹtì mi 100,000 ló ń gbà tẹ́lẹ̀ àwọn báǹkì ìjọ tí wọ́n sọ fún mi mo bá ní wọ́n ṣe sí 200 ṣé bí wọ́n ṣe máa ṣe owó sí 200 mo wá wò pé ṣówó yóò ní ha báyìí eré yẹn ni mo bá lọ dé báǹkì ní ibi tí màá ti ra pákó ní ọjọ́ kejì ìgbà tí màá débẹ̀ wọ́n bá ń yọ owó yẹn ní 50-50 wọ́n ní tí n bá ń tàn bá nìkan yọ ní káàṣì kò ní í yọ wọ́n bá yọ ní 50-50 mo sára igi jẹ́ 202,000 mo wá sọ pé arábìnrin sódẹ̀ dá bẹ́ẹ̀ sà mo ná dúró owó báyìí fún ọ kó mọ̀ lè so appreciate ibi tí fìtìnà ti ń wọlé jù nìyẹn o lọ́ba ní appreciate kínni so ti gbé kọ́kọ́rọ́ ọbẹ̀ lé mi lọ́wọ́ ni tó ń béèrè appreciate kankan mo bá ní wẹ́ inú tá a wá ń wí bàbá kan wá ń gbénu lé mi tó jẹ́ ọmọ bíbí Ìbàdàn náà ni bàbá yìí ni mo wá ní ọmọ bó lẹ́yìn ọmọ Ìbàdàn kan náà ni ọmọ Adébíyìnpélé mi bàbá yìí wá jáde bàbá yìí mo wá lọ bá bàbá yìí láàárọ̀ tèmi ń lọ bíṣẹ́ bàbá ẹ gbà mí ẹ wo ń tẹ́ wá yanjú láàrin ẹ̀mí àtọmọbìnrin pẹ̀lú pásítọ̀ ní ìjẹta pé wọ́n mọ̀ lọ ra àwọn nǹkan báyìí kó mọ̀ lè so àfiṣe bàbá yẹn láéláé ládùúrú bó ṣe búra bú lérí tó àwọn ọlọ́ọ̀rì mo bá ní bàbá ẹ má rí o bàbá ní ajẹ́pọ̀ parọ́ nù mo ní ọ̀dà mo yọ̀ǹda bàbá bá lọ bá bí wọ́n ṣe wá ń lọ èmi ti gba abiṣẹ́ lọ ìgbà tí mo bọ̀lá lẹ́bàá mo ṣe máa dé faranda ẹnu ọ̀nà lémi tí máa jókòó wá o lè jókòó wọ ọmọkùnrin sóò ní láàkáì ní sóò kì í gbọ́ràn ni mo ní kó o má rojọ́ mi fún ènìyàn mọ́ mo tiẹ̀ tún fẹ́ mọ́ búra pé ta lèmi àti ẹ̀ tún wájọ sọ̀rọ̀ lónìí wàláì mi ń sọ fún ẹ ó ní wọ́n ṣe mọ́ ṣe wàláì nù so sọ fún bàbá ni bàbá mi mo kàn bu ẹkún gbàgàdà ni tango moment yẹn ni bàbá yẹn yọjú bàbá yẹn ṣe ń bọ̀ nìyẹn mo bá ní bàbá ṣé bí mo dẹ̀ sọ fún yín kẹ́ ẹ mọ́ bí ó ní ṣé lórí ọ̀rọ̀ yìí arábìnrin bò ló ṣe jẹ́ ṣé nítorí ẹ̀ ló fi wá ń bu aláàjì mo bá bu ẹkún náà láti wá àgbà yẹn mo wá rí i pé àti wọnú ilé mi dogun mo bá so igi dẹ̀ ni mo ti fowó mo ti ra igi sí express wọ́n ti bá mi kódà tí n bá sọ pé mi ò ra igi mọ́ wọ́n ti àwọn onígi sọ pé àwọn ti fa ẹ̀fà ò lè kún èje àfi kí n lóòdù ẹ̀ mo lè lóòdù ẹ̀ lọ sówódé mo lọ bọ̀ tí mo fi wá lọ tí mo fi bọ̀ mi ò gbọ́ feedback ìyẹn tí ó padà fi sọ pé n ó kí mi ó padà ṣe post call sí mi ni ó wà ń record pé Kẹ́hìndé ṣó o ti kúrò ní ṣó o ti fi lélẹ̀ fáínà ni àbí o ti yọ̀ǹda àmọ́ gbòòrò fún àmì pé àwọn ọmọbìnrin sọ fẹ́ gbalé mọ́ mi lọ́wọ́ ni kí ni tó ń ṣẹlẹ̀ gan-an kí ló tó ń ṣẹlẹ̀ now mo bá ní wẹ́ mo bá wálé nígbà tí wọ́n wálé ìfòró yìí ni. bàbá mi àti pé jẹ́ comrade ni. nígbà tí ìfòró pọ̀ mi ò sálẹ̀ àìwá rílé mi wọ̀sùn mọ́ tí mi ò lè rílé wọ̀sùn mọ́ ó ṣe di lọ́jọ́ kan mo bá di báàgì mi pé mo bá kọ́ńbọ̀dù kan náà ládẹ́jọ́ máa ń lò mo bá di ibi tọ́jẹ́ lánàá ibi tèmi ń lò mo bá kó aṣọ mi sínú àpò pé màá máa lòdù ẹ̀ máa fi lélẹ̀ fún ẹ gbólóhùn tó wájẹ nà rè é bàbá. gbólóhùn tó jẹ́ kí ẹ ṣe kí ni. kí ni tí wọ́n ṣe tẹ́ ẹ fi nà wọ́n. good. bẹ̀rẹ̀ sọ̀rọ̀ dé. bẹ́ẹ̀ni bí mo ṣe ẹ bá ń súnmọ́ máìkì yẹn kẹ́kẹ́. bí mo ṣe pa ẹrù mi sínú àpò bákò báàgì mo bá lòdù ẹ̀ mo bá ní mo máa fi lé ilẹ̀ máa kúkú yọ̀ǹdẹ̀ fún ẹ mo rí i pé gbólóhùn tó ń fẹ́ ni kí n fi lélẹ̀ sẹ́yìn bí mo ṣe wá fẹ́ mọ kẹ́rù lọ́ba ní ò ní lọ o tó bá mọ̀ pé ó lọ wá sílẹ̀kùn náà rúùmù yẹn wá fún mi lọ́sẹ̀ ìwẹ̀ àti maclean tí máa lò títí tí ọjọ́ tó Ọlọ́run bá ní kó tó wọlé dé kódà kéèyàn jẹ́ wèrè gan-an nínú ìrìn àjò Jésù tó mú mi sọ gbájú sínú bàbá mi búrú ẹ̀yọ kan lásán ló gbà lórí ìbábẹ́ pápá mi ṣe bọ́ ni ajá tó tọ́ ká nara wa nígbà tó rí máa bẹ́ mo bá bẹ̀ má bínú so ti rí pé n tẹ́sùn wírì tó bá ṣe pé bó bá ṣe kọ́ká ló ṣe nọ́mà ni àní débi tá à nara wa nígbà tó máa di láàárọ̀ ọjọ́ kejì èmi ń wò pé small thing ní tó ṣẹlẹ̀ wọ́n ẹni tí ń tẹ̀rẹ̀ sórí hospital tí mò ń san 15,000 in everyday ṣé wọ́n ń ròpù mi ni àbí kí n ti pé léyìí èyí ni mo wá parapọ̀ ọ̀nà tí ń fi fún ẹni ní 20,000 gan mọ́ mo bá gba station lọ
ìgbà tí station yẹn wà very close ibi tí ìyá ìgbé tí wọ́n jọ ń gbé papọ̀ ìgbà tí wọ́n bá kán tó wá sọ pé wọ́n wà invited èmi àti ọlọ́pàá yẹn ti kọ́kọ́ lọ síbẹ̀ làbá tí ò sí nǹkan kan wọ́n wá ní kí n mọ̀ so wọ́n wá tún padà lọ síbẹ̀ wọ́n gbà wọ́n ó gbede bàbá wọ́n ó wé láwà ní wá báyìí ni ẹ gbà mí máa yẹn ọlọ́pàá yẹn wá sọ pé lẹ́ni táwọn rí ní ìsìn àjẹ́ wípé tí àwọn tó àwọn rí lóòótọ́ fọ́tò bí àpàṣẹ wà ó ń bẹ lórí fóònù mi ò dín náà pé náà àwọn ọlọ́pàá yẹn ní irú láwà ní èwo ló tó ń wé yìí tó fi dàbí eléyìí náà wọ́n wá ní kí ni tó ń fẹ́ ló bá ní nǹkan mẹ́rin lòun ń fẹ́ kí n lọ san bíìlì hospital yẹn kí n rí epo parí kí n dẹ̀ ṣe kọ̀ǹtínà òun fún òun torí ayọ̀ ilẹ̀kùn kọ̀ǹtínà báyìí kọ̀ǹtínà yẹn ayọ̀ ilẹ̀kùn báyìí a ti yọ ilẹ̀kùn yẹn fún ṣọ́ọ̀bù ọ̀dọ̀ ẹ̀ ìbá lọ gbé ilẹ̀kùn yẹn wá agé láàbọ̀ kan a fi ṣe wíńdò tí n bá ní kí n lọ gbé owó tí màá fi lọ bíìlì láti gbé dé ṣọ́ọ̀bù mi lásán ń lọ bí 80,000 bí n kúkú sí another brown new one míì fún wọn wẹ́dà tí mo gbé fún mi ní bíìlì 270,000 mo ti ṣe kọ̀ǹtínà station ni wọ́n látijọ́ conclude gbogbo ọ̀rọ̀ yìí o mo ti ṣe kọ̀ǹtínà àwọn ọlọ́pàá yẹn tó wá ní ṣèbí mo mọ̀ pé inú pákó tó ń lò wọ́n mọ̀ sùn ní mi ìjẹ́ kó ríbi sùn mọ́yì kí n lọ wá owó fún kó fi gbalé mo fún ní 100,000 ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀sùn tó kú mi kù ó wá ń sọ pé láàmú jẹ òun lówó níṣẹ́ ọ̀mí ṣèbí mo sọ fún ọ pé ò lè sanwó mi tán ó sanwó mi èlò mo tún jí ọ mo ní ọyá sọ nígbà tí ó sọ lọ́ba ní 630,000 mo bá ní ọ́fíìsà ẹ dákun ìjọ ẹ bá mi tètè kọ́lẹ̀ wọ́n ní kí ló dé mo ní ẹ̀yin kọ́lẹ̀ bá mi dín 6 million ló di 630,000 ní àní ẹ kọ́ kalẹ̀ àwọn owó kan wà téèyàn máa ń yan sáká mo gbọ́dọ̀ san ni but báyìí ni mo ṣe lè fẹ́ sanwó yìí tó bá ti ń di ní oṣooṣù láti di ending December June tó bá ti ń di ending June màá máa san 50,000 tí máa 50,000 tí ó fi pé 630,000 that is nta reading down ní station àfi bí kódà bẹ́ẹ̀ ṣe pè mí lónìí èmi rò pé ó ti lóyún ó ti fẹ́ẹ̀ tó bímọ lẹ́ni wá gbọ́mọ ni o àfi bẹ́ẹ̀ ṣe pè mí fẹ́lẹ̀ kọjọ́ tí ibi mo bá dé nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ó wá ń sọ̀rọ̀ nípa pé mo jẹ ọjà àwọn ẹ má bínú torí pọ́ìntì kan náà nu ọjà tó ń sọ yìí ọmọ rẹ̀ lákọ̀ọ́bí ló ń fọ́ ṣọ́ọ̀bù a lọ rìpọ́tì ọmọ ẹ̀ sí police station Àdìgbòlùjà ìgbà tí ó bàbá ẹ̀ ló ní kó wá bẹ́ẹ̀lì ẹ̀ ọjà tí wọ́n wá ń kó yìí ó wá ń sọ fún mi pé alátiṣe òun ló máa ti ṣe ara òun bíi ti báwo kò jẹ́ màárín yẹn mọ́ nígbà máa di ọjọ́ tí máa padà mọ̀ ọmọbìnrin kan bẹ ní ṣọ́ọ̀bù ọ̀dọ̀ mi kórópè ló ń wà ló bá ní kó mọ̀ wá kórópè mọ́ òun ọ̀dà ní okòwò ó dá ọjà rẹ̀ yìí ó dá sí ọ̀nà mẹ́ta ó wá mú ọjà àkọ́kọ́ ó kó fún ya àṣàbí là ń pè ìgbà mọ́mọ́ pé ìyá àṣàbí ló kọjá fún ìyá àṣàbí wá mọ́tò tí ó kó àbúrò mi kan wà ní ṣọ́ọ̀bù mi ọ̀pá là ń pè yẹn ní ká lọ́ba ní kọ́ níbo ló ń lọ níbo ló ti fẹ́ kẹ́rù ọba lu àwọn ọ̀dọ̀ ìyàwó mi oníṣẹ́ ìyàwó yín ni ilé lèmi gan fi wá mọ̀ pé ọjà ẹ̀ ni wọ́n fẹ́ lọ kó obìnrin kejì náà tún wá wà òye ń ṣe supply ìyá fẹ́ràn mi ni wọ́n ń pè lọ́ba tún divide ọjà fóun náà pé kọ́ mọ̀ ṣe supply mọ̀ kọ́ bá ta bíà òun ó ṣe wá di lónìí tó dèmi ni mo kó igbájẹ ní òye mi owó tí mo jẹ́ ní tilẹ̀ táyé tó ń tọ́ àlèkè háùmọ̀ mi is 120,000 mo dẹ̀ ti san fún. 120. bẹ́ẹ̀ ni. ládùúgbò 6 million kílẹ̀ èyí lẹ́ pé ó ẹni 6. 6 million ní gbogbo owó yẹn owó àjọ ó ga o. ìwà mọ ẹ má bínú sà ṣe wá rí 120k. 120,000 báwo la ṣe jẹ 120,000 yẹn ó ní ìtumọ̀. bẹ́ẹ̀ ni ilé mi tí mo ní mo ń lò kí n tó shift sí òkè first tenant tó kọ́kọ́ gbabẹ̀ mo fún ní àti gba ilé lọ́dún kan is 300,000 ó san 170 owó ẹ̀kú 130 ó wá lọ lẹ́fọ́sù mẹ́fà mi ò rówó mi kó gbàdé kí n rówó kò sanwó ilé mọ́ àìsanwó ilé mo ní lọ́ba ní kí n má wọ̀rí pé òun ó yá mi ní 170 yẹn sẹ́rí 170 tó yá mi ìjọ tí a máa padà pa ààrẹ lómi tí ó gbalé làárẹ̀ lómi tó gbà ní 350,000 mo bá ní ọ̀dà má jẹ́ káàtì tọ́ bọ owó yìí màá mọ bí màá ṣe san owó ẹ̀ fún ọ but kí n lè ṣe àdéhùn pẹ̀lú ní tí mo ní mo fẹ́ ṣe fún ọ lórí ọ̀rọ̀ shop bá mi send the cash 300,000 sí oní cement àti block kó mọ bá mi bá ṣe lọ 50,000 tó kù yìí bá mi fi rántí jẹ́ jíjẹ mímú ńlẹ̀ ńlẹ̀ n lè ṣiṣẹ́ kí n kọ́ ilé kalẹ̀ kí n wá sọ pé màá mọ̀ fi sun rí ni àfi kí mi náà jẹ́ nú ogún mi
ìgbà tí ó lóun ra oúnjẹ ló bá ra oúnjẹ mo ní kó yọ 50,000 ló bá ní owó tóun padà ná ó ti jẹ́ 90,000 torí òun ti fi 40,000 kún arábìnrin Yorùbá máa ń sọ pé okó téèyàn bá ní fi bá obìnrin ẹ̀ lò n tí mo ní láti san fún ẹ ni mo san yìí èmi ò ní 40,000 but nígbà tí mo rí pọ́rọ̀ ẹ̀fẹ́ dohun àní ṣèbójúṣe lòun ṣe ṣèbí kíníkan lòun ṣe good èyí ni owó tó fi jẹ́ 210,000 mo san kù 20,000 ẹ̀yìn ẹ̀ ló di ká máa sanwó lemọ́ mi ó ní mo wá fẹ́ fún ní 48,000 tí mo ní mo fẹ́ fún yìí tó lẹ̀ mọ́ mi kọ́rẹ́ mi òun yẹn ó tó wá sọ pé owó tó lóò jẹ́ òun ṣẹ́sà kàǹtẹ̀ ó wà lórí fóònù mi tí ò bá ṣerú ẹni mo sọ̀rọ̀ fún mi ní nírú tẹ́lásàìdì lọ́wọ́ torí mi ò ronú kan bàbá mi àfi tí n bá tún fẹ́ wá àwọn àwáwí mi ò ní wí láti jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun láti Èkó ọ̀nà Èkó náà jìn ẹ ti sọ tinú yín à ń padà bọ̀. Kókórò Alátẹ níkànnì Agidigbo. Kókórò Alátẹ ìtòkòlé tòun tó ló ṣe. Kókórò Alátẹ àfàìmọ̀ kọ́kọ́ bí ó ti báyà gbé o. Kókórò Alátẹ àfàìmáyà káyà bí ó ti bọ́kọ gbé. Kókórò Alátẹ ilé ò bá dùn bí ìgbà ẹ̀ nínú máa rí o. Kókórò Alátẹ ọ̀pọ̀ rere kẹ́bí wa má ṣe túká. Kókórò Alátẹ olùkọ́tẹ́ ní wọn kì í máa yí ara wọn o. Kókórò Alátẹ àtọkọ àtaya wọn ò bí wa nílé kan. Kókórò Alátẹ ìgbà kan pàdé la fìfẹ́ gbéra wa sílé o. Kókórò Alátẹ ìwà ara wa kò lè papọ̀ mẹ́ra o. torí àkókò a sì létò mi ìdá tó fẹ́ ṣe. ó yé mi. ọ̀rọ̀ tó lówó bẹ́ẹ̀ ni sà ẹni 120 péré lẹ́yìn jẹ́wọ́ ẹ ti san ṣùgbọ́n wọ́n ní àwọn àkọọ́lẹ̀ kan ṣùgbọ́n ká tó lọ bẹ̀rẹ̀ mú ka àwọn kan lẹ̀ wọ́n lè fáwọn lọ́ṣẹ táwọn fi fọwọ́ ẹ tó wá ní. wọ́n fún mi ní tí mo fi wẹ̀ mo kọ́kọ́ fi wẹ̀. àti tí ẹ fi wẹ̀ àti kí wọ́n lọ fi òkúta sínú nǹkan gbóná kíní kan tó fọwọ́ sí iṣẹ́ kíni yìí ń ṣe ṣé òkúta ni ṣé kó má gbọ́wọ́ ẹ̀ mọ́ ni àbí kí n tó ó ní lájọ́ tóun ti wọlé tí mo ti lọ́ṣẹ́ yẹn wẹ̀ tán tó ti fi fọ ọwọ́ tán ní ṣọ́ọ̀bù òun tó ti ṣọ́ọ̀bù pa tó fi padà tú. tó lẹ́ẹ̀kan sí ọjọ́ yín ọ̀dálẹ̀ àti tiyín náà. sẹ́rí gbogbo èyí tó ń wí ara ń tán pè ní on rope inside ni. rope okay. ìtumọ̀ ẹ̀ sẹ́rí ń jọ tí a dé station ó padà fi jí ó yé mi pé mo ní ò lè sanwó obìnrin tán kí ló dé tí mi ò lè sanwó ẹ̀ tán tó o bá ń bẹ́nu lé mi a máa sanra wa lówó lọ ni bọ̀ tó o bá sí lọ́dọ̀ mi ọjọ́ kan ní ó lópin ọ̀hún náà rè mo jẹ̀wọ́n ní 630,000 bàbá mi mo fi ìkábà tí n lérò pé mo lè fọ́kàn láyé mi sẹ́ mo fi búra mi ò jẹ́ ń sísì but láti lè one piece fúnra mi mo ní màá san wọ́n dẹ̀ kọ́ kalẹ̀ ní station pé tó bá ti di oṣù tí ń bọ̀ ending oṣù tí ń bọ̀ June ending 6 time wà ń bẹ̀ màá máa san 50,000 ní ọ̀nà àbáyọ tí mo lè rí fún wọn ní station kò lè pè mí torí lọ́jọ́ yẹn wọ́n ti ní kó wá kó ẹrù ẹ̀. èló ní gbogbo owó tí ẹ lákọọ́lẹ̀ rẹ̀ station tẹ́lẹ̀ máa san 50,000 sí. bẹ́ẹ̀ ni èló 630,000 àfi bó tún ṣe bẹ́ẹ̀ ni àfi bó tún ṣe dì í sìn nígbà tí ó wí ń bẹ̀ yẹn ó lè rọ́ o èmi ni mò ń fọ́ọ̀sì òun o táwọn ọlọ́pàá fi ń kọ́ kalẹ̀ so sound lè dé sà mo ń dì náà pé ǹjọ́ ń tán kọ́bọ̀ ó dì í sìn o ní 630,000 mo dẹ̀ ń tọ́ bá jẹ́ ìtumọ̀ tí mi sọ pé wọ́n kọ́ rè àwọn ọlọ́pàá yẹn ni sẹ́yìn jẹ́ 600,000 ni mo ní mi ò jẹ́ mo ní bọ̀tẹ́rí owó tọ́lọ́run ní ó wálẹ̀ ẹ̀yin kọ́ lẹ dín ọlọ́run lọ́ọ́ bá mi dín o torí wípé ibi tó ń gbé mi lọ ó máa ń pilẹ̀ ń fi fọ èdè fún mi pé wàláì wọ́n ta ilé mi níbi tó wọ́n bá mi dé wàláì sunbi láìláṣẹ láwà ó ní tí n bá ṣe ta ilé fi ṣe case bàbá mi ẹ sẹ́rí gbogbo nǹkan tí ò bá lè ṣe gbogbo kọ́kàn máa nà ká ìbáyìí síwájú ṣé ń gbọ́ mi sà tí n bá ta ilé mi fi ṣe case ṣé ń gbọ́ sà tí n bá ta ilé mi fi ṣe case òun ò ní dẹ̀yìn lẹ́yìn mi ìyẹn ni mo fi wá dọ́rùn pé ẹ má bínú sẹ́rí 630 tó wí ó lè gbèsè kọ̀ǹtínà mo ti ṣe 100,000 mo ti san owó bill of hospital that is 170,000 fún àpàtẹ́ ìwé mo ti san
sódìgbà tí mo bá wo oko tòmí ni. ṣùgbọ́n ẹ mọ̀ kí ngbà tó dé ọ̀dẹ yín ó kó àwọn kankan wá. bàbá mi ọjà tá à ń sọ yìí súnmọ́bí láàrin làzim kò sí pé wọ́n fẹ́ lọ ra mínírààsì ó kó wọlé ilé mi wá rí kò ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ ni astagafurula iná lahagafuru rahim sẹ́ẹ̀rí ilé owó dẹ́tà àti ìlànà gbé ó ti kó àwọn kírètì bíà lọ síbẹ̀ ó wà lórí fóònù mi sẹ́ǹgbọ́n mi sà bọ́tù ni o kìí ṣe pé ohun tó fẹ́ lò ilé ṣọ́ọ̀bù tá a dẹ̀ ń sọ pé a fẹ́ ṣe nǹkan kínkínní tí mo lọ́dà dúró ni pé mo ti ra pan mo ti ra igi àwọn bàbá mi kò rí sọ lọ́rọ̀ bàbá mi kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ súnmọ́ bí la bàbá mi sáà lè mọ àwọn nǹkan kan wà sẹ́gbọ̀ kankan ká mọ̀ sọ pé a fẹ́ fi kuran búra kó kàn sí kó máa fèsì. ìwọ fi kuran búra ìwọ òun fi kuran búra wà láì ní ilé gbà yífù kò ló fẹ́ fi báyìí búra ní ilé gbà omira gírẹ́tọ̀ yẹn bá gbé jáde tó mọ́tò tí ń ṣiṣẹ́ lọ́wọ́ báyìí àbọ̀pá bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ ni mo sọ fún yín. omi yóò jó wọn la ẹ má bẹ́ẹ̀ ni mo sọ fún yín omi ìgbóná yóò bóyá láwọn. kó fi búra kémi náà fi búra ṣẹ́rí even àwọn ẹlẹ́rìí tó wọ́n àbí tí wọn ò ṣe ju 2 sí 3 lọ ó tẹ́ mi lọ́rùn tó rọ́mọ mi gan witness nígbà tó wá tọ́jú mi nígbà tára mi ò tí mo bí tóyún àkọ́kọ́ bàjẹ́ lára mi bọ́mọ mi ṣe ń di gbogbo ẹrù wálé àmọ́ mi kí ló dé ẹ sá máa dì wálé ọmọ mi wà bí okò kú. wọ́n lè ti wọ límìtì ní tóyún tó bàjẹ́ wọ́n lè ti wọ límìtì ṣé ẹ̀gbọ́n tán sọ. láyé adó hospital wọ́n tẹ́sì mi oyún wà lára mi. wọ́n lè ti wọ límìtì. àti ẹ̀gbọ́n mọ̀ pé mo lóyún. ńgbà tó wá di wípé ńgbà tó fún mi nípa láṣẹ̀ṣẹ̀ wá ni mo wá ṣẹ̀ṣẹ̀ gbé mi lọ sí hospital nínú oṣù kẹwàá padà ni dókítà wa sọ fún mi pé àwọn ò rí nǹkan kan nígbà tí máa dé ṣọ́ọ̀bù ní kinní yẹn jábọ́ rí gidi ọ̀rẹ́ mi dẹ́ pé ó wá gbé mi ló wá gbé mi nígbà tí dókítà wa sọ fún mi ọmọ mi wà lọ́dọ̀ mi gbà yẹn pé kí n wá ṣe test mo dẹ̀ ṣe test wọn ni mo sì ní ẹyin 5 tó strong nínú ara mi bẹ́ẹ̀ ni mo sọ fún mi mo sì ní wọ́n sọ wípé mi lè bí mọ́mọ́ wọ́n ní mo sì ní ẹyin 5 tó strong nínú mi wọ́n rí ẹyin 5 bẹ́ẹ̀ ni mo sọ fún mi ẹ̀kọ́ yé mi fún wọn bí tí wọ́n ti gbọ́ kò yé mi bí tí wọ́n ti gbọ́ ẹ̀yìn ìgbà yẹn mo sì lóyún bí ẹ̀yẹ jùlẹ̀ yóò gbà náà bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n wá máa ń ṣe patí lé wa gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ tán wọ́n tó bá fẹ́ ṣe sàrà fún bàbá rẹ̀ ní inú oṣù kẹwàá èmi tí màá kó nǹkan wá lérè. wọ́n ẹ̀ sanwó. bẹ́ẹ̀ ni mo sọ fún yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó fi mórí wáìnì àwọn wà bí náà ìkan òsì tí lọ́nu wọn ọmọ mi náà sì wá ń jókòó. wọ́n ní ìnáwó ọ̀rẹ́ yín. ìnáwó tó na ìyálé mi lé lórí èmi ni mo kó kírètì àǹtí mi náà bí àjọ lọ pàtí yẹn ni bíà kírètì 5 nígbà tá a wá délé àjọ mọ mi àpọ̀ ń bẹ́ẹ̀ nígbà tá a wá délé tá a dé ṣọ́ọ̀bù mi padà tí mo ní mi ìlọlé mọ́ àwọn àǹtí mi ní irọ́ ó lọlé ó wá gbé kírètì bíà méjì pé àwọn ó lọ sí àdàbọ̀ nílé nígbà náà so ibẹ̀ ni wọ́n ti lura wọn ìsìnbẹ̀ tí wọ́n fi lura wọn mo ti gbé báàgì ni mo ti lọ after tá a ti hospital day tá a lọ sanwó ni mo sọ pé ìfẹ́ sọ fọ́njọ́ yẹn ní àná ni ìyàwó ẹ̀ ha pankẹ́rẹ́ káwọn ọmọ ọ̀nà mi ni mo ṣe gbé báàgì mi tí mo lọ pọ́sẹ̀ wá sọ pé torí pankẹ́rẹ́ àǹtí ẹ̀tọ́ ní kọ́lé ìyàwó ẹ̀ lọ lójókòó lẹ́hùn àwọn náà ní ọyọ páànù ṣọ́ọ̀bù ìyàwó rẹ̀ àwọn náà jọ kóra wọn lọ police station lẹ́yìn ìgbà yẹn tọ àwọn tí wọn ní ọyọ páànù ṣọ́ọ̀bù rẹ̀. kí ni ó yanjú ọ̀rọ̀ yìí. tí ó yanjú ọ̀rọ̀ ọjọ́ mi padà sí bí mo ṣe wà kó bá mi ṣe ṣọ́ọ̀bù mi kó rajà síbẹ̀ èmi ò mọ̀ pé wá lù mí jìbìtì ni ó wá lù mí jìbìtì owó ni bẹ́ẹ̀ ni aṣọ ẹ̀jẹ̀ mi kó sì omi tó sìnù lára bí aṣọ mi kó bá mi gbé kó bá mi gbé o torí ìyáálé mi wọ́n kó aṣọ ẹ̀jẹ̀ tiẹ̀ ní ìmọ̀bi tí wọ́n kó lọ ọmọ jẹ́ mi náà yí lórí o wọ́n sọ o àǹtí mi gò sọ ọmọ mi gò sọ torí gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ ni wọ́n gbà witness bẹ́ẹ̀ ni ọmọ mi ọkùnrin yẹn gan ó mú gbà tí mo rí paago 9 lù ni mo ní kó padà bẹ́ẹ̀ ni. Màámi mò ń bọ̀ mi nígbà. wọ́n sọ ní hóò ní ọgbọ̀n tí mo ti dé kò ní tó pọ̀ mọ́ bẹ̀. ọmọ òsì lè wà lọ́dún 10 tó ti kó lé ọkọ kápẹ́ ọmọ ṣàgbèrè kí wọ́n sì bẹ̀mí bẹ̀mí ni mo ti ní ọ̀lọ́kọ mọ́ gbogbo tí ń bẹ̀mí náà wọn kan ti lọ orí èkó wọn ti wá ìmọ̀ pé yọ́ sọ mi tó lórí burúkú ni ìrìlé yá pa ọmọ mi ò sí tó bí bá bẹ̀rẹ̀ pé tí ò sí nǹkan wò ni yóò pé òsì bí a bá ń nà lọ́wọ́ yóò pé òsì kọ́sàdà mi padà bí tẹ́mi ó sọ bẹ́ẹ̀ fún o àti wá tẹ̀yìn. bẹ́ẹ̀ ṣe pàǹtí rẹ̀ ní sọ bí wọ́n pe àǹtí rẹ̀ láwọn ò lè yọjú àǹtí rẹ̀ wá sọ pé o ti rí wa tán o wà rojọ́ wa fún ìyá rẹ̀
èmi ò mọ̀ pé jìbìtì ni wọ́n mi mọ̀ wọ́n tún sọ pé ṣé mo tí kù lọ ní police station lẹ́nu wọn báwọn náà bímọ wọ́n sì ti sọ fún mi wọ́n ní pàṣẹ tá a fi nà yàlẹ́ wà lájà fún yàwó wọ́n ní sẹ́ mo mọ̀ wá rẹ̀ mo ní àmọ́ mánéjì ara wa náà ni kó bá sọ wípé mi ò kó gbogbo ọjà wà sínú ilé ìwú gbogbo ó ní rẹ́pítọ̀ ni yóò fi búra o yóò fi búra àwọn ọjà tó kù àwọn ọjà kọ̀ọ̀kan kù tó wà nínú owó dó yẹn bí àwọn bàtà kẹ̀kẹ́ gbogbo àwọn bí oúnjẹ kerosene kẹ́ẹ̀gì méjì 30 litre ni mo gbé dénú lé rẹ̀ ẹ bá ń wòye tí wọ́n ń ta kerosene epo pupa àǹdáná stóòfù tí gáàsì bá tán àfi ń sun ẹran ó ní ẹ dìde kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀yin náà lẹ́ni afọ́kọ àti ti fẹ́ ẹ dìde o ẹ dìde bẹ́ẹ̀ ṣe wá máa ń ṣe patí ẹ tètè sọ lóòótọ́ mo lè mọ̀ sọ fún yín pọ́jà mi mò ń kó wálé ọjà mi ní yóò ti mọ̀ sọ fún mi pé ẹ̀yìn bá mú nǹkan sọ́ni bá mú nǹkan tí mo wálé ni sọ́ni bá mú bàbá gan bí ẹlẹ́rẹ̀ bàbá kan gbélé wa bàbá yẹn ni ṣé ò ń san owó gbogbo nǹkan tọmọbìnrin yìí ń gbé wálé tó o bá san àjọjọ gbárùn ni kò lè sí fọ̀ fún wọn mo ń gbọ́ yín. Mo ti fara balẹ̀ kó dá mi padà sí bọ́sẹ̀ bá mi kọ̀ǹtẹ́nà mi kó bá mi gbé kó bá mi ṣe ṣọ́ọ̀bù mi padà inú ilé rẹ̀ lọ́jà mi ti rún àtàṣọ ẹ̀jẹ̀ mi àti fọ́tò x mi tó lóhùn rí nínú x ti ń pariwo kí n bò ń kó fọ́tò òun x ń pariwo ní ìsìn kí n bò ń kó fọ́tò òun. àwọn ní oyún bíi mẹ́ta ló wọ́n mọ̀ gba oyún. àtàlájì àtòun èèyàn mi ni wọ́n ṣùgbọ́n akọ́gùn síra wa jura wa lọ tí èèyàn bá dá ẹjọ́ tí ò bá dáadáa ọlọ́run bá fi dá ọlọ́run náà ni mo wá ń pè èmi ẹjọ́ yẹn ti di ó ṣe sun yín lálẹ́ ó ti sún wa ni mo ti rò ó fún bí oṣù bíi mẹ́fà lórí January 4. ó ti sọ àwọn ọmọ Nàìjíríà gan tó ń gbọ́. mo pa àwọn méjèèjì ní 12 a.m. mo ní aláàjì mo ṣe prayer fún tán mo ṣe prayer fún náà tán mo ní ẹjọ́ 2026 ni o èmi ò fẹ́ ẹjọ́ o ẹjọ́ torí Ọlọ́run àdúrà ní kẹ́ máa gbà kí ìdẹ̀wà bá yín kò mọ̀ èmi ò fẹ́ jọ́ o àfi bó ṣe máa pè mí ní March pé irọ́ January náà January tó 12 pé aláàjì ti pa àwọn o it was to 12 èmi ò lè jáde mọ́ ní alẹ́ yìí o nígbà tó dẹ̀ di after mo ṣáà pé ní ìgbóhùn ẹ̀ mọ́. x rẹ̀ wà yes sir ẹ yà kẹ́ bá ń gbẹ́nu sí máìkì yẹn. ní ọjọ́ àkọ́kọ́ tí mo kan fọ́tò yẹn nínú ilé èmi àti ẹjọ́ jà lórí ọ̀rọ̀ yìí. ó jẹun tó bà yín nú jẹ́. torí pé ẹni tó a tún wá ń wí ọ̀rẹ́ mi ni. ní ẹ̀ tiẹ̀. bẹ́ẹ̀ ni ṣẹ̀wárí n tó wá mú mi fàyà ni. ilé tẹ̀yìn náà fẹ́ ìyàwó rẹ̀. ẹ má bínú mi ò mọ̀ pé wọ́n fẹ́ àfijọ́ mo rí fọ́tò ni mo fẹ́ fàyọ ẹ̀. ṣẹ́rí ijọ́ tí màá padà wọlé tí mo rí fọ́tò. má kùn mọ́. ṣé ń gbọ́ mi sà ǹjọ́ mo kọ́kọ́ kan fọ́tò inú ilé àjà àwọn pọ́ǹtì kọ̀ọ̀kan ní mújà wá nù ilé o àjà nínú ìjà ẹ mo ní látòní lọ mi ò fẹ́ rí fọ́tò inú ilé ó dẹ̀ páàkẹ́ fọ́tò bàbá ọmọ ẹ̀ tó dé díẹ̀ bóyá kí n pé bóyá 25 mi ò rí yẹn rò bàbá ọmọ ẹ̀ ni but another boyfriend nínú ilé tó sì sọ fún mi pé ó wá fẹ́ mi ò ní fara mọ́ ìjọ tí màá padà gbọ́ mọ́rọ̀ ni pé ó wá rojọ́ fún àfà pẹ̀lú màmá pé ṣe bẹ́ẹ̀ mọ̀ which means ó tún ti mọ ẹnìyẹn náà lọ lérí before èmi nǹkan tí òjò òun ó lè fẹ́ ni pé Christian ni ṣe wá rí ìwé tó lóun kọ kínní sí lótìtọ́ àti lódodo ó ní mò ń túlé tí mò ń wá ká àní mo fẹ́ mọ̀ túmọ̀ gbèsè tó ní mo jẹ níbi mo ti ń wá ilé mo sì kan fọ́tò yẹn nìyẹn mo dẹ̀ mú mo dẹ̀ fàyà súnmọ́ bíláhìlẹ̀ àzín mo dẹ̀ fàyà mo dẹ̀ dà sínú kọ́tà ṣe wá rí ijọ́ kejì tí àǹtí tọrọ ọ̀rọ̀ yẹn dìjà nǹkan tó wá mú mi fà fọ́tò ọ̀hún yàrá ó ní láti máa sọ fún mi ní time to time pé àdàbí ọ̀dà àdàbí tọkùnrin mi bá gborí òun látẹ̀yìn ọdún mẹ́wàá tó ọmọbìnrin ṣe bí ìwọ ló ń bí friend ẹ lòmíì báwo síbẹ̀ tí ń bá wa gọ̀ ṣé omi mọ́ ó dẹ̀ ń lé òun búra tí ò sùn àdàbí ọmọ tó máa ń pè ládàbí ó pẹ́ lò àfitẹ́lòmíì bá gùn ọ́ lẹ́yìn bàbá ọmọ ẹ̀ tẹni tí mò ń wé nǹkan tẹni tí mo sọ fún ọ pé mi ò fẹ́ rí fọ́tò ẹ̀ mọ́ ṣe wá lọ́jọ́ tí mo ní mò ń wá ibi tó list receipt yẹn sí. àwọn gbèsè yín. gbèsè tó ní mo jẹ tó lè jẹ. mo bá ń túlé mo bá ń wá níbi mo ti ń túlé kí mo ṣe kan fọ́tò ẹni yẹn nu ẹyọ kan lóòótọ́ ó lóun ti dá àwọn kan padà mo wá kan ẹyọ kan yẹn bàbá mi mo fi hà tí ó kù mi kù sàárè mi mo búra
tí n bá ṣe jù bẹ́ẹ̀ lọ láti alẹ́ lọ ni kí n máa ráre jù rìn àjò ayé mi mo dẹ̀ mú fọ́tò yẹn mo dẹ̀ yá mo wá yá tán náà ni báwo ni wọn náà ṣe lè ya fọ́tò kó wá kúkú wá kódà kọ́ ya kó hàn wọ́n bàbá mi ìjọ náà mo rí i pé mo gọ̀ mo wá padà wọnú kọ́tà yẹn mo wá ń ya fọ́tò inú kọ́tà yẹn ó ń bẹ lórí fóònù mi màmá yẹn ló ní dandan torí ń dọ̀tà débẹ̀ wọ́n ti kó kọ́tà ẹ̀ mọ̀ kán máa rékì kọ́tà wọ́n ti rékẹ̀ síta làbá àpísìsì fọ́tò yìí mọ́ bàbá mi mo tún fi jó yé àtẹ̀jára mi àtomi tí n bá ṣe jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ fọ́tò kí n kan àbùkù tí ó jù mí lọ o torí mi lérò pé ilé ilé wọlé tọ̀ mi ẹlẹ́ẹ̀kejì yìí tó fi sọ fún mi pé wọn mọ̀ ń pa bí mo ṣe ń bá wọn ṣiṣẹ́ lórí ìrìn àjò rédíò iṣẹ́ secret là ń pè. ẹ fi yẹn lẹ́sẹ̀gbẹ̀ kan. bẹ́ẹ̀ ni ẹ má wọrí yẹn. ẹ má wọrí yẹn. aṣọ ẹ̀jẹ̀ rẹ̀ tó sọ pé. òun ni mo play tí mo fi hàn yín mi ń bá mọ́ tún mọ́ irú bẹ́ẹ̀ ṣe béèrè aṣọ ẹ̀jẹ̀ yìí lálẹ́ yìí yẹn kàn máa wò ni torí kò ní yé mi rúùmù ọ̀dọ̀ mi ni mo padà ń dá lò mo ti bẹ̀ pa mo wá kó aṣọ yẹn sínú ilé àfìgbà tí ẹ̀gbọ́n ẹ̀ pè mí yẹn àfàtàjù là ń pè náà bá sẹ́ndì alájí ṣe bóde lóòótọ́ ọmọbìnrin ṣe báwọn aṣọ kan ló fi hàn mí sẹ́rí ibi tí wọ́n fídíò tí wọ́n sẹ́ndì sí mi mo wá ń wo aṣọ tó ń béèrè ó ń bẹ lórí tébù náà pálọ̀ ni wọ́n ti dúró. kó la ṣe ń wà báyìí. mi ò rí o èmi ò rí o. ẹ wo aṣọ yẹn lélẹ̀. èmi ò rí o torí pé bóun ló ṣe wọ ilé. kọ́kọ́rọ́ yàrá àjọ ń sun yàrá yẹn ni tó fi di January gbọ̀n yàrá yẹn àjọ ní mi kì í jáde ilé mo máa ń wà kọ́kọ́rọ́ yàrá yẹn wà lọ́wọ́ mi tìpá wà lọ́wọ́ mi ó kàn jẹ́ nìkan tó jẹ́ pé tí mi even ìyàwó tó kúrò nínú ilé gan tán bá ti jọjà bẹ́ẹ̀ mo ń change kọ́kọ́rọ́ ni kọ́kọ́rọ́ yẹn sì wà lọ́wọ́ mi di bí mo ṣe ń sọ yìí. so ti yé mo change key ló ti tẹ tí mo lérò pé o lè wọlé mọ́. àjọ ń wọ bẹ́ẹ̀ ni tó fi di January nígbà tó wá lé mi sí yàrá kejì yẹn tó ṣe lé mi sí yàrá yìí nísìn kí ni torí pé ó sì fún mi ní ẹ̀bùn ní àárín orí pòun rí fọ́tò x nínú ilé x tó ń sọ yìí mọ́mí mi ò tí kú olẹ́kọ̀ọ́ tí mo ti fẹ́ chairman tí mo ti fẹ́ ẹ̀ẹ́dẹ̀mọ́ra ọ̀rọ̀ olóṣèlú ló padà gbé yín papọ̀ tí yẹn ló ń fẹ́ pàdé Alhaji Ọláyà níbi báyìí mi ì dẹ̀ sọ fún yẹn pé ó tó sì mí rí ni 6 years ní 8 years tó pé yẹn wọ̀ kò sí nǹkan tó kè mí bó lóhun domi rí tí mo ní òdomi rí ó ti dó bó ṣe wù ló bá ó tọrọ ni so fọ́tò x yẹn torí ẹ̀ ló ṣe nà mí nígbà tó sì jọ pé January yẹn kọ́kọ́rọ́ yẹn ó wà lọ́wọ́ mi kò gbà lọ́wọ́ mi tó sọ pé nígbà tí ya bọ̀dá yìí wálé ni mo mú kọ́kọ́rọ́ kì í ṣe o nígbà tí bọ̀dá mi wá pè mí pé kí ló dé kí ló ṣẹlẹ̀ mo wá ní ẹ wo Bọ́lá Ìyá ṣe mí ó ti wá fẹjọ́ sùn tán sọ pé táwọn ẹ̀ bá parí àwọn ó pè wá papọ̀ báwo lowó rẹ̀ ṣe jẹ́ lọ́wọ́ rẹ̀ wọ́n ní wọ́n sọ pé gbà fáwọn ṣe wọlé báyìí mo ń faṣọ ya mọ́ wọn lára mo ṣe ẹ wo aṣọ tó ní mo ya mo dẹ̀ ṣe fídíò ẹ̀ aṣọ yẹn ó kó sórí aṣọ ẹ̀jẹ̀ mi ni mo dẹ̀ ṣílẹ̀kùn wọ́n má tó wá rescue mi ó ti lọ mo dẹ̀ ṣílẹ̀kùn yẹn ẹ wo aṣọ tó ní mo ya rèé omi ìyá mo ṣe fídíò ẹ̀ mo sẹ́ndẹ̀ sí bọ̀dá mi mo wá sẹ́ndẹ̀ àwọn picture aṣọ mi yẹn ẹ wo aṣọ ẹ̀jẹ̀ mi even ó ti sínú mi ìdẹ̀rí ẹ̀jẹ̀ tó sì sínú pọ́kẹ́ẹ̀tì nínú ilé o bọ̀dá mi wá ní òkè jẹ́ káwọn send ẹ̀sì bọ̀dá mi wá send ẹ̀sì bọ̀dá mi wá ní voice note yẹn wà lórí pé a jẹ́ pé gbogbo ń tẹ̀ ń sọ pẹ̀lú àbúrò mi pátá láti jọ ìrọ̀lẹ́ ń pa wọn kò wá reply bọ̀dá mi wá ní kò reply àwọn ó wá tó ń gbẹ bọ̀dá mi pé kí bọ̀dá mi jọ torí Ọlọ́run kí wọ́n wá ìyẹn ní ọjọ́ Sunday ọjọ́ kẹta tó ná mi bọ̀dá mi aago 11 ló kúrò lẹ́kọ̀ọ́ bọ̀dá mi wá bọ̀dá mi wá bẹ̀bẹ̀ pé Alhaji ti apologize kájọ ká mọ̀ lọ fọlọ́pàá mú wọn Ọlọ́run ti há wọn ẹ̀rà 40,000 sí gbogbo police station kò sọ ọlọ́pàá tó lè gbé wọn àwọn ọlọ́pàá yẹn ní kìí ṣe ọ̀dọ̀ àwọn pé báfò ní ká lọ á lọ báfò àwọn ọlọ́pàá tó ń sọ wípé iṣẹ́ yẹn ò sí lọ́dọ̀ àwọn ní wáwá police station àwọn ló padà lọ pẹ́jọba tí wọ́n padà nígbà tó dẹ̀ ń pariwo police station 6:30 lòún jẹ́ kí n rojọ́ wọn ò jẹ́ kí n rojọ́ wọ́n ní ṣé mo bímọ fún ni mọ́mí wọn sọ pé kò bímọ fún o wọ́n ní ṣé mo ṣe wedding ni kò ṣe wedding o olólèyà lé àwọn náà sì lé gbà tọ́mọ ẹ̀ gbà létí tákọ̀bí ẹ̀ gbà létí àwọn náà lé àwọn náà lé ya ọmọ rẹ̀ lé mi ìmọ̀ ń pẹ̀ so gbà tó sì ti ń pariwo 6:30 owó fún mi 100,000 kí n wọ́wọ́ kún mọ́ ní irú 100,000 owó compensation wo ló fẹ́ di compensation o sì sọ pé ò jẹ́ mi lówó àǹtí mi lélẹ̀ onímọ̀ sọ pé ò jẹ́ mi 2 million ẹ̀yin náà sọ̀rọ̀ tí wọ́n fi wá ẹ sọ̀rọ̀ aṣọ tí aláǹwá ọ̀hún
ẹ wá aṣọ kankan aláàjì. ò lélẹ̀. ẹ̀yin gan ti sọ fáwọn tẹ sọ fún pé ẹ ti kó aṣọ yẹn dànù. ṣé ń gbọ́ mi sà ṣé ń gbọ́ sà. yóò wá aṣọ tèmi wá ilé gbà bó ṣe káṣọ ìyá mi bá ilé gbà kó káṣọ tèmi lọ ọṣẹ tí mo sì fi wẹ̀ yóò sọ̀ tó mọ rẹ̀. mi bá mọ̀ ní orílẹ̀ lọ́wọ́ bí kò ṣe pé bó ṣe sẹ́yìn bíṣọ́ọ̀bù mi tẹ̀lé ni kí n tó mọ lọ 20 feet of container kí n tó mọ lọ 20 feet of container orí ọjà ni wọ́n gan máa ń sọ yóò nígbà tó kọ́kọ́ wá gan ọjà ara yìí kì í ṣe ibi tó yẹ kí o wà ní kọ̀rọ̀ mo ní fi mí sílẹ̀ kókó náà tọ́nà wa èmi nìkan ni mò ń ta òṣèṣì ní gbogbo bíbẹ̀ yẹn èmi nìkan tó bá fẹ́ ṣe investigation kó lọ ṣe investigation yẹn èmi nìkan ni mò ń ta òṣèṣì níbi bíbẹ̀ yẹn èmi nìkan ni mò ń ta òṣèṣì níbẹ̀ ọjà rẹ̀ yìí ṣe ibi tó yẹ kó o dúró sí ọjà rẹ̀ wo èmi ò ní bọ́ sẹ́pẹ̀ o sọ ti yọ ìwọ lọ́mọ àwọn èpè tó ń sẹ́ torí ìwọ ló mọ kékeré kó ti yé so owó ọjọ́ ti ti tẹ̀mí kọ́bẹ̀ mi wà nínú ilé rẹ̀ lọ́jà mi ti run láàrin ọdún kan àtòṣù méje olóbayé mi jẹ́ nínú ilé ẹ̀ ni. bọ́rọ̀ ìṣeré ẹ pé wákàtí bíi méjì àbọ̀ ńlá lò lórí afẹ́fẹ́ tábà ni ẹ máa sanwó nínú ìgan ẹ lè san owó tẹ̀ ń jà sí ìgan ọ̀ka ṣùgbọ́n kò ṣeé yanjú lórí afẹ́fẹ́ gan. A nílò àwọn iṣẹ́ kọ̀ọ̀kan àti pé mo tẹ̀fẹ́ bí iṣẹ́ kí lọ ṣe tẹ́ fún wọn iṣẹ́ kí ló ń ṣe. ṣé gbọ́ mi sà. ẹ sọ tó lọ́hùn. ṣé gbọ́ mi sà. mo dúpẹ́ pé ó fọ point mo dúpẹ́ pé ó fọ point kan ẹni tẹ́ rí tó parọ́ mọ́ tó ló fún mi ní ọṣẹ ọ̀hún ó mọ nọ́mbà onítàn mi bá ní kẹ́ ẹ gbìyànjú ẹ bá mi pè lálẹ́ bẹ́ẹ̀ ni ẹ bá mi pè ìdí tó fi ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ rẹ̀ sẹ́rí tí a bá fẹ́ ra cement tá a la fẹ́ rà wọ́n máa ń send owó sáà